Hallelujah, hallelujah. A kú ojúmọ́ o, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbi tí ẹ bá ti ń gbọ́ wa. Jesus Lovers Everywhere Online Community Church àwa ni ìsìn wa bẹ̀rẹ̀ báyìí ní èdè Yorùbá fún àwa tá a bá jẹ́ ọmọ káàárọ̀ ojíire, àwa ọmọ ìlú Yorùbá tàbí àwa tá a bá gbọ́ Yorùbá níbi gbogbo tá a bá wà lórí gbogbo àgbáyé. A kí wa kú ojúmọ́, a káàárọ̀, Ọlọ́run á máa bùsí fún wa. Àdúrà wa gbà. Òní lọ́jọ́ Olúwa ó sì pọn dandan fún wa láti mọ rírì Ọlọ́run. Ó pọn dandan fún wa láti júbà rẹ̀, ó pọn dandan fún wa láti sin Ọlọ́run. Ọlọ́run ni ìdí tí gbogbo wa ṣe wà láyé, láti wà láàyè rere. Ọlọ́run gangan òun ni ó yẹ ká júbà fún, ó yẹ ká gbóríyìn fún lónìí. So bí a ṣe ń bẹ̀rẹ̀ ìsìn wa lónìí, mo fẹ́ ká fi ọpẹ́ wọlé. Ẹ jọ̀ọ́ ẹ bá mi ké sí àwọn tó bá wà nítòsí wípé a ti bẹ̀rẹ̀ ìsìn wa lédè Yorùbá o, a ti ṣe tèdè Gẹ̀ẹ́sì, tèdè òyìnbó sẹ́lẹ̀, a ti bẹ̀rẹ̀ Yorùbá báyìí. Ẹ bá mi ké sí wọn pé kán wá jókòó, kán kalẹ̀. Àwọn bá wà nínú mọ́tò, ẹni kan park, ẹni kan gbọ́ ohun tá à ń sọ. Tán bá wà níbi gbogbo tán bá wà, ẹni pé kí wọ́n ṣarajọ, kájọ jọ́sìn, kájọ gbádùn Olúwa, kájọ mọ rírì ẹ̀. Ẹ jọ̀ọ́ níbi gbogbo tẹ́ bá wà, ẹ pe ọkọ, ẹ pe aya, ẹ pe àwọn ọmọ, ẹ pe àwọn ẹ̀gbọ́n àti àbúrò, ẹ pe àwọn òbí wa. Ẹni pé ìsìn ti bẹ̀rẹ̀ o, a ti fẹ́ fi ọpẹ́ wọlé, a fẹ́ fọpẹ́ wọlé. Ọpẹ́ ló yẹ ká fún Ọlọ́run. Ọpẹ́ làkọ́kọ́, kì í ṣẹjọ́, ọpẹ́ làkọ́kọ́. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí gbogbo ọkàn wa, láti inú ọkàn wa, fún rírì ẹ̀ nínú ayé wa. Ó ṣe dáadáa fún wa, ó ṣe dáadáa fún ẹ̀yin, ó ṣe dáadáa fún èmi náà, ó ṣe dáadáa fẹ́ bí yín, ó ṣe dáadáa fún ẹbí tèmi náà. Ẹ ká gbóhùn ọpẹ́ wa sókè, ẹ ká sọ fún pé ó ṣe, ẹ̀mí mímọ́ ó ṣe, Jésù ó ṣe, Ọlọ́run ó ṣe. A mọ rírì ẹ, a mọ títóbi rẹ, a mọ agbára rẹ, ó ṣe. Ní gbogbo ọ̀nà tó dá sí wa, ó ṣe. Ní gbogbo ọ̀nà tó jẹ́ bàbá fún wa, ó ṣe. Ní gbogbo ọ̀nà tó ń pèsè. Ìlú le lásìkò yìí fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, ṣùgbọ́n Ọlọ́run pèsè fún wa. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ọlọ́run ò jẹ́ á jábọ́, Ọlọ́run ò jẹ́ á ṣubú dànù, Ọlọ́run ò jẹ́ á dẹni lẹ̀. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ọba tó ń ṣètò rírí jẹ, ọba tó ń ṣètò rírí mu, kì í ṣe ọgbọ́n ènìyàn náà, kì í ṣe ọgbọ́n ènìyàn rárá, kì í ṣọgbọ́n ènìyàn. Ọlọ́run ni, Ọlọ́run làṣírí gbogbo wa, Ọlọ́run làṣírí gbogbo wa. Ẹ jẹ́ á dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Àṣírí ẹnikẹ́ni ò bò tí ò bá lọ́lọ́run. Àṣírí ẹnikẹ́ni ò bò tí ò bá lọ́lọ́run. Ọba tó ń bò àṣírí wa, ọba tó ń bò àṣírí wa, Ọlọ́run ó ṣe, Ọlọ́run ó ṣe. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀, ká gbé ga lọ́pọ̀lọpọ̀. Ní gbogbo ọ̀nà ló ti ṣe, ní gbogbo ọ̀nà ló ti ṣe. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Lórí bàbá a dúpẹ́ o, lórí ìyàwó màmá a dúpẹ́, lórí ọkọ a dúpẹ́, lórí ìyàwó a dúpẹ́, lórí ọmọ a dúpẹ́. Ọlọ́run ìyè àti agbára, Ọlọ́run ayérayé a dúpẹ́ lówùrọ̀ yìí tá a wá láti jọ́sìn fún ọ, tí a wá láti mọ rírì rẹ, tí a wá láti jẹ́ kí o mọ̀ wípé lóòótọ́ la mọ ipa tó ń kó nínú ayé wa, lórí ọ̀rọ̀ àyọ̀mọ́ wa, lórí àwọn ọmọ wa. Ọlọ́run ó ṣe. Ní jíjáde ní wíwọlé wa, Ọlọ́run ó ṣe. Ní jíjáde ní wíwọlé wa, Ọlọ́run ó ṣe. Ní gbogbo ọ̀nà tó ti dá a sí wa, ó dá ó pọ̀. Owó tí ẹ̀ṣẹ̀, owó tí àìṣedédé, owó tí kùdìẹ̀kudìẹ ayé wa, ó dá sí wa. Ọlọ́run ó dára, àánú rẹ̀ dúró láéláé. Ó ṣe, bàbá àyàn, ọmọ àyàn, ó ṣe, bàbá gbóhùn ọpẹ́ yẹn sókè sá. Ó ṣe, bàbá àyàn, ó ṣe, ọmọ àyàn, ó ṣe. Ọlọ́run ó ṣe gan-an ni o. Ó kú ìtọ́jú wa, ó kú ìtọ́jú òbí, ó kú ìtọ́jú ẹ̀gbọ́n, ó kú ìtọ́jú àbúrò, ó kú ìtọ́jú ọkọ, ó kú ìtọ́jú aya, ó kú ìtọ́jú gbogbo wa. Ọlọ́run ó ṣe. Mélòó la fẹ́ kà nínú oore rẹ, mélòó la fẹ́ sọ nínú oore rẹ. Ọlọ́run ó ṣe. Ìwọ náà dúpẹ́ lọ́wọ́ ẹ̀, ìwọ náà dúpẹ́ bó ṣe ń gbọ́ mi. Máa dúpẹ́, fi ìmoore hàn, fi ọkàn ìmoore hàn. Ọlọ́run ò kí ń kẹnu ọpẹ́ rí. Ẹnu tí ò bá gba ọpẹ́ kò yẹ kó gba àdúrà. Ẹnu tí ò bá ti gba ọpẹ́ ò yẹ kó gba àdúrà. Má béèrè bó o bá tí ì dúpẹ́. Adúpẹ́ orí àná, adúpẹ́ orí òní, adúpẹ́ orí ọ̀la. Ọba tí kì í sú láti ṣoore. Ọlọ́run ó ṣe, bàbá ó ṣe, ọmọ ó ṣe, ẹ̀mọ́ ó ṣe, bàbá ó ṣe, ọmọ ó ṣe, ẹ̀mọ́ ó ṣe. Amóore, ó ṣeun. Ọba tó dá sí wa ní gbogbo ọdún yìí, lábẹ́ bó ti wù kórí lórí gbogbo àgbáyé, níbi tí gbogbo àwọn èso wa wà, níbi tí gbogbo àwọn èèyàn wa wà, níbi tí gbogbo àwọn èèyàn tó fi jì wá wà. Ó ṣe, ó dá sí wa. Ó dá sí wa. Ó dá sí wa. Ọlọ́run ó ṣe, ó dá sí wa.
ó ṣé, ó dá sí wa, a dúpẹ́ lọ́wọ́ rẹ, a dúpẹ́ lọ́wọ́ rẹ, a yìn ọ́, 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 a yìn ọ́. Jẹ́ kí ọpẹ́ kó gba ẹnu rẹ kan, jẹ́ kí ọpẹ́ kó gba ẹnu rẹ kan, jẹ́ kí gbogbo ọkàn rẹ kún fún ọpẹ́, kó kún fún ìmoore. Ìwé mọ́ sọ pé jẹ́ kí gbogbo ohun tó ní ẹ̀mí kó yin Olúwa. Ẹ máa yin Olúwa, ẹ máa yin Olúwa, yín ilẹ̀ gbogbo. Ẹ yìn ẹ̀yin ènìyàn, ẹ gbé ohùn ọpẹ́ yín sókè sí Ọlọ́run àwọn ọlọ́run, Ọlọ́run àwọn ọmọ ogun, ọba tó dáa gan, ọba tó dáa sí wa. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀, ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ọlọ́run ó ṣé o, a yìn ọ́, ó ṣé, 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 a yìn ọ́. Ẹ̀mí mímọ́ ó ṣé, bàbá ó ṣé, ọmọ ó ṣé, ẹ̀mọ́ ó ṣé, bàbá ó ṣé, a yìn ọ́, a yìn ọ́, a yìn ọ́. Ọlọ́run ó ṣé, bàbá ó ṣé, ẹ̀mọ́ ó ṣé, a yìn ọ́. Ọlọ́run ó ṣé, ní gbogbo ọ̀nà ló fi ṣe. Torí bá ń bẹ lọ́kàn rẹ, kọ sí Ọlọ́run. Bóni bá ń bẹ, kọ sí, kọ sí, kọ sí. Bóni bá ń bẹ, bó bá lórin, bó bá dẹ̀ mórí ń kọ, sọ fún kó ṣe é látọkàn rẹ, ó ṣe é. Ọlọ́run tó fún alálàáfíà, àwọn kan sùn wọn jímọ̀, kì í ṣe pé Ọlọ́run ò dá sáwọn náà, àsìkò wọn ló tó. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé yìí fún wa láǹfààní láti wà láyé, láti wà láàyè rere. Ọba tí ò jẹ́ kí àìsàn kó parí ìrìn àjò wa. Ọ̀pọ̀ ti fi àìsàn parí ìrìn àjò rẹ̀, ọ̀pọ̀ jàǹbá náà fi parí ìrìn àjò wọn, ọ̀pọ̀ ogun ìdílé ló parí ìrìn àjò wọn, ọ̀pọ̀ ẹ̀tanú ló parí ìrìn àjò wọn. Ẹ jẹ́ á dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó yìí mú ká máa mí, tó yìí mú ká wà láyé, ká wà láàyè rere. Ọ̀pọ̀ ló ti ṣe jàǹbá àkóbá, ló ti ṣe àkóbá fún. Ọ̀pọ̀ ló lọ ní jàǹbá pẹ̀lú àwọn tó ń fìyàn ṣòwò, pẹ̀lú àwọn tó ń fìyàn ṣe ìdàkudà. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run wà nípa tiwa, ó ń ṣààbò lórí wa, ó ń ṣààbò lórí wa, ó ń ṣẹ̀tọ́ ẹ̀ fáwa tá a náà ṣẹ̀tọ́ ẹ̀ fún, àwa tá a mọ rírì ẹ̀, tá a ń sìn, tá a ń fara wa jì, tá a wà nínú májẹ̀mú pẹ̀lú ẹ̀. Òun náà ń ṣẹ̀tọ́ ẹ̀ gẹ́gẹ́ bí bàbá, ó ń ṣẹ̀tọ́ ẹ̀ gẹ́gẹ́ bí bàbá sí wa. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀, ẹ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀, ẹ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀, tọkàntọkàn, 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 tẹbí tará, ẹ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Bí àwọn ọmọ rẹ bá wà ń tòsí rẹ, fà wọ́n lọ́wọ́ dání pé Ọlọ́run ó ṣe lórí àwọn ọmọ mi, ó ṣe lórí àwọn ọmọ, ó ṣe lórí àwọn ọmọ, ó ṣe lórí gbogbo ọ̀nà tó fi múnú mi dùn, ó ṣe lórí gbogbo ọ̀nà tó fi múnú mi dùn, ó ṣe lórí gbogbo ọ̀nà tó fi ń ba iṣẹ́ ọ̀tá jẹ́. Ọlọ́run ó ṣé, mo dúpẹ́, Ọlọ́run ó ṣé, mo dúpẹ́, mo yìn ọ́, Ọlọ́run ó ṣé, mo dúpẹ́, ó yá dúpẹ́ lọ́wọ́ ẹ̀, dúpẹ́ lọ́wọ́ ẹ̀, dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Kọrin sí bó bá lórí lẹ́nu, bó bá lórí kọ sáàmù, mú ìwé sáàmù kó kọ, káì tó o bá mọ̀ wípé o mọ̀ ọ́ kà, èyí tí ó bá èrò ọkàn rẹ mu. Káì tó o bá mọ̀ kó o mọ̀ ọ́ kà, tó bá èrò ọkàn rẹ mu, wípé mo fẹ́ fi dúpẹ́ lọ́wọ́ rẹ, mo fi yìn ọ́, mo fi yìn ọ́. Ayé mi yìn ọ́ lógo, ọkàn mi gbé ọ̀gá bàbá, ìwọ ọba tó jókòó lórí òbírí ayé, mo gbé ọ̀gá, mo yìn ọ́, mo yìn ọ́. Ayé mi yìn ọ́, ayé mi yìn ọ́, iṣẹ́ mi yìn ọ́, iṣẹ́ ọwọ́ mi yìn ọ́, ìwà mi yìn ọ́, ìwà mi yìn ọ́, ọ̀rọ̀ mi yìn ọ́, ọ̀rọ̀ mi yìn ọ́, ìjáde ìwọlé mi yìn ọ́, ojú mi tó ríran yìn ọ́, etí mi tó ń gbọ́ yìn ọ́, ẹnu mi tó lè sọ yìn ọ́, ọkàn mi tó ń ṣiṣẹ́ yìn ọ́, gbogbo àgọ́ ara mi tó ń ṣiṣẹ́ yìn ọ́, àlàáfíà tó ń bẹ lágọ̀ọ́ ara mi yìn ọ́, gbogbo ohun tí mo jẹ́, tí mo ní yìn ọ́. Mo dúpẹ́ lọ́wọ́ rẹ, mo dúpẹ́ lọ́wọ́ rẹ. Ó yá gbé Olúwa ga tọkàntọkàn, gbé Olúwa ga tọkàntọkàn, gbé Olúwa ga pẹ̀lú mi, ẹ̀yin ènìyàn rẹ̀. Ẹ jẹ́ ká jẹ́ jùmọ̀ gbé Ọlọ́run ga. Orin wa kan ló sọ bẹ́ẹ̀. Ẹ jẹ́ á dúpẹ́ lọ́wọ́ ẹ̀, ẹ jẹ́ á dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ó ṣe dáadáa fún wa, ó ṣe dáadáa fún wa, ó ṣe dáadáa fún wa. Òun ni gbogbo ènìyàn yóò bọ láéláé àti láéláé. Ó ṣe dáadáa. Ọlọ́run kan ṣo ló wà, Ọlọ́run kan ṣo ló wà nípasẹ̀ Jésù Kristi. Ọlọ́run dáadáa dẹ̀ ni, Ọlọ́run dáadáa ni. Ẹ jẹ́ á dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ọlọ́run ó ṣe, Ọlọ́run ó ṣe, Ọlọ́run ó ṣe. Ní gbogbo ọ̀nà ló ti ṣe, ní gbogbo ọ̀nà la fi dúpẹ́, tọkàntọkàn la fi dúpẹ́. Àmọ̀rírì rẹ̀, àmọ̀rírì oore rẹ̀, àmọ̀rírì oore rẹ̀. Ọlọ́run ó ṣe, àmọ̀rírì rẹ̀, àmọ̀rírì oore rẹ̀. Ó ṣe, ó ṣe, ó ṣe bàbá, ó ṣe ọmọ, ó ṣe ẹ̀mí mímọ́ lórí ìjọ àwọn ènìyàn tó ń gbọ́ mi lónìí, lórí ìjọ àwọn ènìyàn tí ó ti gbọ́ mi lẹ́yìn àsìkò yìí. Ó ṣeun, ó ṣeun. Lórí àwọn tá a mọ̀ tó fi jìn kí ayé wa, tó fi ń ṣìkẹ́ wa, ó ṣe, ó ṣeun, ó ṣe. Lórí àwọn tá a tún mọ̀, àwọn tá a máa mọ̀ lọ́jọ́ ọ̀la, ó ṣeun. Lórí gbogbo àwọn èèyàn tá a ní pàdé títí ayérayé, títí a fi rí ọ nínú ògo náà, a yìn ọ́ lórí wọn o, tó jẹ́ tiẹ̀, tó jẹ́ tiẹ̀. Àwọn tó ti mọ̀ àtàwọn tó ń padà bọ̀ wá mọ̀ ọ́, tó ń padà bọ̀ wá bọ́, ó ṣe. A yìn ọ́, a yìn ọ́. Ó dáa fún gbogbo ènìyàn, a yìn ọ́. Ó dáa fún gbogbo ènìyàn, a yìn ọ́, a yìn ọ́, a yìn ọ́. Ó ṣe. Ó gbọ̀tá láàyè, ohun tọ́ta rò fún ibi, ó yí padà, ó sọ di rere, ó sọ di rere. Ó ṣe, ó ṣe. Ọlọ́run ó ṣe, ó ṣe. Ọlọ́run ó ṣe. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ọlọ́run ayérayé, a gbé ọ̀gá lówùrọ̀ yìí, a yìn ọ́ fún ìfẹ́ tó ní sí wa, ìfẹ́ aláìlẹ́gbẹ́ tó fi pè wá lọ́mọ. A yìn ọ́ wípé abiyamọ tòótọ́ ni ọ́. Bó lọ́jà kò yé wa, ṣùgbọ́n àmọ́ ká abiyamọ ni ọ́.
ò ń ṣètọ́jú wa o ò dá wa dá ọ̀rọ̀ ayé wa ò dá wa dá ọ̀rọ̀ àyànmọ́. Bí ìjọba bá jẹ́ ọlọ́run gbogbo wa ti kú dànù, ṣùgbọ́n ọlọ́run ju ìjọba lọ, ó ju ọba ènìyàn lọ, ó ju ọ̀gá lọ, ó ju gbogbo àwọn ènìyàn lọ. Ọlọ́run ó dá sí wa, ó fi ti àìṣedédé ṣe, ó fi ti kùdìẹ̀kudiẹ ayé wa ṣe, ó dá sí wa. Òun ṣètọ́jú wa, ó ṣètọ́jú bàbá, ó ṣètọ́jú ìyá, ó ṣètọ́jú ọmọ, ó ṣètọ́jú ẹ̀gbọ́n, ó ṣètọ́jú àbúrò, ó ṣètọ́jú òbí. Ọlọ́run ó ṣe, ọlọ́run ó ṣe. Ó jẹ́ kí àǹfààní ìbànújẹ́ ó yọ fún wa. A dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Lórúkọ Jésù Kristi, Olúwa gba ọpẹ́ wa, Olúwa gba ẹ̀yìn wa. Jẹ́ ní ìṣẹ́jú péréje yìí tí a fẹ́ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, tí a fẹ́ bára wa sọ̀rọ̀ Ọlọ́run nínú ìjọsìn náà ni o, nínú ìjọsìn, nínú rírí ohun tó jẹ́ nínú ayé wa, ká bá mọ̀ bá ó ṣe súnmọ́ ọ sí, ká bá mọ̀ bá ó ṣe fẹ́ràn rẹ sí, ká bá mọ̀ bí a ó ṣe mú ìfẹ́ rẹ ṣẹ láyé bí wọ́n ti ń ṣe lọ́run. Bàbá, nípa agbára ẹ̀mí mímọ́ bá wa sọ̀rọ̀. Fi ọ̀rọ̀ rẹ yé wa, ṣí wa níyè. Jẹ́ kí ipá òkùnkùn kó parẹ́. Jẹ́ kí agbára òkùnkùn kí ó bàjẹ́. Jẹ́ kí agbára ẹ̀mọ́ kó balẹ̀ wá, kó wọnú ayé àti àyànmọ́ wa, kó fún wa ní ìtumọ̀. Ní orúkọ Jésù Kristi, Olúwa wa. Jẹ́ kí àmì yẹn kó ní ìtumọ̀. Ní orúkọ Jésù Kristi, Olúwa wa. Lórúkọ Jésù. Ẹ jẹ́ á wo inú ìwé Mátíù, ẹ jẹ́ á bẹ̀rẹ̀ láti orí ìwé Mátíù. Orí ìwé Mátíù orí keje, Matthew chapter number 7 to 11. Ẹ ká bẹ̀rẹ̀ ń bẹ̀. Mátíù orí keje láti ẹsẹ̀ keje dé ìkọkànlá ni mo ti fẹ́ bẹ̀rẹ̀ lé òwúrọ̀ yìí. Béèrè, a ó sì fi fún ọ, a ó sì fi fún yín. Wá kiri, ẹ̀yin ó sì rí. Kànkùn, a ó sì ṣí i sílẹ̀ fún yín. Nítorí ẹnikẹ́ni tí ó béèrè ń rí gbà. Àbí Bíbélì ń purọ́ ni? Ẹnikẹ́ni tí ó ń béèrè ó ń rí gbà. Ṣé wọ́n ti rí gbà? Mo pàṣẹ fún ọ, wá rí gbà lónìí. Ẹnikẹ́ni tí ó béèrè ń rí gbà. Ẹni tí ó bá sì ń wá kiri ń rí. Ẹni tí ó bá sì ń kànkùn ni a ó ṣí sílẹ̀ fún. Tàbí ọkùnrin wo ni tí ń bẹ nínú yín bí ọmọ rẹ̀ béèrè àkàrà tí ó jẹ́ fi òkúta fún un, tàbí ó béèrè ẹja tí ó jẹ́ fún un ní ejò? Ǹjẹ́ bí ẹ̀yin tí ń ṣe ènìyàn búburú bá mọ bí a ti ń fi ẹ̀bùn rere fún àwọn ọmọ yín, mélòó mélòó ni bàbá yín tí ń bẹ ní ọ̀run yóò fi ohun rere fún àwọn tí ó béèrè lọ́wọ́ rẹ̀. Hallelujah. Mo fẹ́ sọ lónìí nípa ìjìnlẹ̀ àti àṣírí tí ń bẹ nínú rírí gbà. Ìjìnlẹ̀ àti àṣírí tí ń bẹ nínú rírí gbà. Ọ̀pọ̀ ń béèrè, wọn mọ̀ bóyá wọ́n rí àbí wọn rí. Ọ̀pọ̀ ń wá kiri, kò tiẹ̀ yé wọn bóyá wọ́n rí bí wọn rí. Ọ̀pọ̀ ń kànkù, wọn ò tiẹ̀ rí ilẹ̀kùn tí wọ́n ń kàn débi tí wọ́n mọ̀ bóyá wọ́n ṣí sílẹ̀. Ọ̀pọ̀ ní gbàdúrà, wọn mọ̀ bí ìdáhùn sí yóò ṣe rí, wọn mọ̀ bí ìdáhùn yóò ṣe wá. Ọ̀pọ̀lọpọ̀ ni ò mọ̀ nípa èsì sí àdúrà. Ọ̀pọ̀lọpọ̀ ni ò mọ̀ nípa ohun tí Ọlọ́run ti ṣe láti dáhùn àdúrà wa ènìyàn. Ọ̀pọ̀lọpọ̀ onígbàgbọ́ ló wà lónìí tí ó ti sú, tí wọ́n fẹ́ rò ó pin, wọ́n fẹ́ ro ra wọn pin, wọ́n fẹ́ ro ohun tí wọ́n ń là kọjá pin pé ṣé Ọlọ́run tiẹ̀ ń gbọ́ àdúrà wọn bí? Ṣé Ọlọ́run tiẹ̀ fẹ́ wọn bí? Báwo ni ìrìn àjò ayé ṣe rí báyìí? Ó ṣe wá jẹ́ wípé wọ́n ṣe máa gba àdúrà kan láti ìgbà tí a ti bí mi. Mo dàgbà, mo tún gbọ́njú, mo tún gba àwọn àdúrà yẹn. Àbọ́lọ́run kì í gbàdúrà ni, àbá ń tanra wa ni. Àwọn kan tẹ̀ sọ pé God is scam. Wọ́n ní Ọlọ́run scam ni. Ẹ bá mi wá Yorùbá ìfáwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ yín. Ṣé scam lọ́lọ́run ni? Ṣé Ọlọ́run kì í gbàdúrà ni? Mo fẹ́ sọ nípa ìjìnlẹ̀ àti àṣírí tí ń bẹ nínú rírí gbà. Báwo la ṣe ń rí gbà? Jésù sọ níbi wípé tó o bá béèrè, a ó fi fún ọ. Ó ní tó o bá wá kiri ó rí. Ó ní tó o bá kọ̀kùn yóò ṣí. Jésù ò lè máa purọ́ fún ọ. Kò lè purọ́ fún ọ, kò purọ́ fún mi. Kò lè máa purọ́ fún ọ náà. Ó tóbi jù láti purọ́ lọ. Kò nílò àti purọ́. Ẹni tó ju gbogbo ènìyàn lọ, tó lágbára láyé àti ọ̀run, ò nílò àti purọ́. Kí ló fẹ́ ṣe? Ta ló tó ń bẹ̀rù ẹni? Kò bẹ̀rù ẹ, kò bẹ̀rù mí náà. Kò lè máa purọ́ fún wa. Kò lè máa purọ́. Òótọ́ ló ń sọ, òótọ́ ni. Ó ní tó o bá béèrè ó rí. Ó ní tó o bá wá kiri ó rí. Ó ní tó o bá kọ̀kàn a ó ṣe sílẹ̀. Ó ṣe wá dàbí wípé o ti ń béèrè ó rí.
ọdún kìíní lọ òòrí, ọdún kejì òòrí, ọdún kẹta òòrí, wọ́n ti sọ ẹ́ di Mr. Ìbéèrè náà ni aṣọ tó wọ̀ nígbà tó ti mọ̀ ọ́ ní adélébọ̀, àbí nígbà tó ti mọ̀ ẹ́ ní ẹni tó ti bàlágà náà ló yìí ń wọ̀. Mò ń sọ nípa aṣọ ẹ̀gàn, mò ń sọ nípa aṣọ àìní, mò ń sọ nípa àwọn aṣọ tí ọ̀pọ̀lọpọ̀ ò fẹ́ rí mọ́ ara wọn, àwọn aṣọ tí kò sẹ́ni tó fẹ́ bá ara ẹ̀ nínú ẹ̀. Mò ń sọ nípa àwọn ipò àti ìrírí tí ò yí padà. Mò ń sọ nípa àwọn nǹkan tó nílò àdúrà. Ó tútù gbàwẹ̀, ó béèrè lórí òkè kìíní, ó béèrè lórí òkè kejì, ó béèrè from orí òkè tí orí òkè, ó ń lọ láti orí òkè kan sí mìíràn, ó ń lọ láti ọ̀dọ̀ àlùfáà kan sí mìíràn, ó ń lọ láti ọ̀dọ̀ àwọn ènìyàn kan sí mìíràn. Kò sí kan bá ní pé wòlíì kan wọnú ìlú tó ní lọ sọ́dọ̀ ẹ̀. Wọ́n bá ní pé òjíṣẹ́ Ọlọ́run kan, ẹni ọ̀wọ̀ kan wọnú ìlú ò ní wá lọ sọ́dọ̀ ẹ̀. Ìbéèrè rẹ ti wá pọ̀ tó èyí tí ò sí ìdáhùn. Ṣọ́lọ́run ò fẹ́ ẹ mọ́ ni? Tí ò ń ṣèyàn Ọlọ́run ni? Wọ́n máa sọ pé tí Olúwa ò dí tí kò gbọ́ wa, ó ń gbọ́. Wọ́n máa sọ pé ọwọ́ rẹ̀ kò kúrú tí ò lè gbà wá, so Ọlọ́run ń gbà wá. Kì í ṣe pé ọwọ́ ẹ̀ kúrú tí ò lè gbà wá, kì í ṣe pé tí ẹ̀ di tí ò lè gbọ́. Wọ́n máa sọ pé ẹ̀ṣẹ̀ nìkan ló lè yà wá nípa pẹ̀lú Ọlọ́run. Ó ò dẹ́ṣẹ̀, ó ti kẹ̀yìn sẹ́ṣẹ̀, bó ṣe fayé ẹ fún Jésù ló ti kẹ̀yìn sẹ́ṣẹ̀. Gbogbo ìgbà tó o bá ṣàṣìṣe díẹ̀ wá sáré tọrọ ìdájí ẹ̀ṣẹ̀, Ọlọ́run dájú mi. Àwọn kan tún mú Báíbù á fi sọ orí wọn, jẹ́ mú Báíbù kékeré kan bí, á fi sọ orí wọn, Ọlọ́run dájú mi, mo sáré kúrò, Ọlọ́run dájú mi, Ọlọ́run má jẹ́ kúrò mọ́ láyé mi. Wá sáré béèrè lọ́wọ́ Ọlọ́run pé dáríjì mi. Ìwé Mímọ́ dẹ̀ sọ wípé Ọlọ́run bàbá wa tó wà lọ́run, kò sí tá a bá béèrè fún lọ́wọ́ ẹ̀ tí ò ní fi fún wa, tí ò ní fún wa ní ohun rere, tí ò ní fún wa ní ohun rere. Lóòótọ́ lo ní ìgbàgbọ́, lóòótọ́ lo ní ìrètí, lóòótọ́ lo gbẹ́kẹ̀lé Ọlọ́run. Jẹ́ kí n fi hàn lónìí àwọn ọ̀nà tó ti là sílẹ̀ fún èsì àdúrà ẹ̀, àwọn ọ̀nà tó ti là sílẹ̀ sí ìdáhùn àdúrà ẹ̀. Má máa sáré lásán, Ọlọ́run ò ní jẹ́ ó sáré asán o. Má máa wá tó sọnù kiri o. Mo fẹ́ kó yí ọ lónìí bí Ọlọ́run ṣe ń gbọ́ àdúrà àwọn tiẹ̀. Ìgbàgbọ́ rẹ̀ ò tó, má jẹ́ kẹ́nikẹ́ni tiẹ̀. Ìgbàgbọ́ ò ń ṣe òkè o sí ó ní o, àbí òkè sáínì o. Kò ń ṣe òkè kan tó nílò àti gùn kó débẹ̀ kó tó rí Ọlọ́run. Kì í ṣe Kilimanjaro. Ọ̀rọ̀ ìgbàgbọ́, ọ̀rọ̀ ìpinnu ni ìgbàgbọ́. Tó bá gbàgbọ́ nínú ènìyàn, ó ti ṣe ìpinnu wípé o gbẹ́kẹ̀lé ẹni yẹn. Ó ti ṣe ìpinnu wípé wọ́n ní agbára àti ipá láti ṣe ohun tó sọ pé àwọn máa ṣe. Tó bá gbàgbọ́ nínú ènìyàn, ó ti ní ìpinnu àti àrídánilójú wípé ẹni tó onígbàgbọ́ nínú ẹ̀ ò lè já ọ tilẹ̀. Bọ́rọ̀ ìgbàgbọ́ ṣe rí nìyẹn. Ìgbàgbọ́ ò nílò wípé kó lọ gun òkè kan, àbí kó lọ ṣe nǹkan kan, àbí kó para rẹ lára bí àwọn wòlíì Báálì, kó fi ọ̀bẹ gẹ́ra rẹ àbí àdá gẹ́ra rẹ kọ́lọ́run tó gbọ́ tiẹ̀. Ọlọ́run ò bí ẹni yẹn o. Ìgbàgbọ́ ìpinnu ló bá dé. Ìpinnu nìgbàgbọ́ nínú májẹ̀mú titun, nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ìpinnu nìgbàgbọ́. Ó ṣe wá nígbàgbọ́ tí ò tún ré sí àdúrà ẹ̀. Ó ṣe wá ní ìpinnu pé Jésù lolúwa ẹ̀. Ọmọ Ọlọ́run ni ẹ́, tọ́lọ́run ló ń ṣe. O ò bá wọn dẹ́ṣẹ̀, o ò bá àwọn tí ń dẹ́ṣẹ̀ máa rìnrìn, o ò jókòó ní ìjókòó àwọn alábòsí. O dúró tolúwa, o ń ṣe ìtọ́ Ọlọ́run rán ẹ láti ṣe nípa ọ̀rọ̀ Ọlọ́run. O fẹ́ Ọlọ́run, o fẹ́ ohun tọ́lọ́run fẹ́, o kórìíra sí ohun tọ́lọ́run kórìíra sí. O ń jọ́sìn déédéé, o ń san ìdámẹ́wàá rẹ déédéé, o ń ṣe ohun gbogbo tó ń ṣe déédéé, o ń ṣe ohun tó wọ̀n láti ṣe, o ń wàásù fún àwọn ènìyàn. Bẹ́ẹ̀ ni kó bá wà láyìíká ẹ tí ò mọ Ọlọ́run, tó bá bí ẹ nípa Jésù wá sọ fún wọn, o ò ní sọ pé ẹ̀mí ìmọ̀ nípa Jésù. Irọ́, o ní ìgboyà nípa ìgbàgbọ́ rẹ, o ní ìgboyà nípa ìgbàgbọ́ rẹ, o ń ṣe déédéé, inú Ọlọ́run kan dùn sí ọ gẹ́gẹ́ bí ọmọ, o ò lẹ́ṣẹ̀ lọ́rùn, o ò lẹ́ṣẹ̀ lọ́rùn, o ò ń jìyà bí ẹlẹ́ṣẹ̀. Ìyà kan wà fún àwọn ẹlẹ́ṣẹ̀, ìwọ ń ṣe ẹlẹ́ṣẹ̀, ọmọ Ọlọ́run ni ẹ. Kí ló dé tí èsì àdúrà rẹ ṣe ń pẹ́? Kí ló dé tí ìdáhùn àdúrà rẹ ṣe ń pẹ́? Mo fẹ́ fi yọ nínú ọ̀rọ̀ Ọlọ́run lónìí wípé ó ní àwọn ọ̀nà tí a ti là sílẹ̀ nípa ọ̀rọ̀ Ọlọ́run bí Ọlọ́run ṣe ń gbàdúrà. Ó ní àwọn ọ̀nà tí Ọlọ́run ti là sílẹ̀ nípa ọ̀rọ̀ rẹ̀ bí ó ṣe ń gbàdúrà gbogbo wa o. Bí ó ṣe ń gbàdúrà gbogbo wa o. Kì í sọ̀rọ̀ ìgbàgbọ́ nìkan, kì í sọ̀rọ̀ ìrètí àti ìgbẹ́kẹ̀lé. Mo ti sọ fún ọ pé ìgbàgbọ́ ò ń ṣe ohun bàbàrà, kò ń ṣe ohun bàbàrà. Gbàgbọ́ nínú Ọlọ́run, gbàgbọ́ nínú Jésù, kò ń ṣe ohun bàbàrà. Tí bá gbàgbọ́ nínú èèyàn, mo gbàgbọ́ nínú èèyàn. Bí bá fẹ́yàn, mo fẹ́yàn. Bó ṣe rọrùn láti gba èèyàn gbọ́ náà ló rọrùn láti ní ìrètí ní ènìyàn.
ó ní Jésù ti sọ pé tí ìwọ bá ní ìgbàgbọ́ bíi kóró mustadi ṣé àwa nípa àwọn tí ò lè sọ fún òkè kó ṣìdí ní 2024 tá a wà inú ẹ̀rí yìí, wọn ò ní ìgbàgbọ́ rárá ni. Torí ìgbàgbọ́ tí Jésù sọ nípa rẹ̀ nínú ìwé Mark 11, ìgbàgbọ́ tó sọ nípa rẹ̀ pé tó bá ní ìgbàgbọ́ bíi wóró mustadi wàá sọ fún òkè kó ṣìdí níbi tó wà, òkè á sì ṣìdí á bọ́ sí ibòmíràn. Ẹ wo ẹni mélòó ló ti ṣe irú ẹ̀? Bí nǹkan bá tiẹ̀ dán wà á sọ fún pé ó ti lọ gbàgbára kágbára tàbí ó ti lọ bí a sọ bíi pé ẹ̀mí èṣù ló ń lò. Bẹ́ẹ̀ sì ni a rí wípé Jésù fi ìgbàgbọ́ kóró mustadi, ìgbàgbọ́ ó ń gbìyànjú àti fi yé wa pé ọ̀rọ̀ ìgbàgbọ́ kì í ṣe nípa pípò sanra, ọ̀rọ̀ ìgbàgbọ́ kò ń ṣe fitness, no, kò ń ṣe pípò sanra àbó tí nínú ọ̀rọ̀ ìgbàgbọ́ ìpinnu ni pé o gbọ́kàn lọ́lọ́run, pé o ṣe ìpinnu pé tiẹ̀ ni Jésù ń ṣe, Jésù náà jẹ́ tiẹ̀, ìpinnu ní ìgbàgbọ́ dé. So ìgbàgbọ́ ọ̀pọ̀lọpọ̀ ní wa ìgbàgbọ́ kọ́ ní ìṣòro wa, agbọ́lọ́ngbọ́ láfíríkà ní Nàìjíríà especially à ń gba ṣégè ní àdúrà, agbọ́lọ́ngbọ́ ẹni tí ò gbọ́lọ́ngbọ́ òun gbàdúrà ẹni tí ò gbọ́lọ́ngbọ́ òun gbàdúrà ẹni tí ò gbọ́lọ́ngbọ́ òun gbàwẹ̀ à ń gbàdúrà ẹni tí ò gbọ́lọ́ngbọ́ òun jọ́sìn ẹni tí ò gbọ́lọ́ngbọ́ máa ń sá fún àwọn èèyàn lọ́run ni. Èmi ti mọ̀ ẹ́ nígbà tí mo ń ṣiṣẹ́ ní iléeṣẹ́ kan nígbà kan ní bí àwọn èèyàn tó máa ń ṣe tó wù wọ́n tó bá ti dé lọ́jọ́ Monday báyìí tó bá bẹ̀rẹ̀ sí ń sọ ohun tó ti ṣe ní weekend tó ti lọ sí club tó ṣe mọ́tò tó ṣe gbá tó bá rántí pásítọ̀ lẹ́nu ìyálé o mo ti máa ń jẹ́wọ́ fún ẹ báyìí kò yẹ kí n máa sọ fún ẹ báyìí torí pé bó ti ń sọ fún mi èrè ọkàn wọn ń dá wọn lẹ́bi, èrè ọkàn wọn máa lù wọn pé ẹni táwọn sọ fún òun ṣe nǹkan báyìí wọ́n ní pé àwọn ni máa sọ fún mi bẹ́ẹ̀ mọ́ tọ̀ jẹ́ kí ó hàn sí ọ pé gbogbo ohun tó ń sọ ìwọ náà mọ̀ lọ́kàn ara rẹ pé bí Ọlọ́run bá nífẹ̀ẹ́ sí àbí ò nífẹ̀ẹ́ sí. Mo fẹ́ fi yé wa lónìí àṣírí àti ìjìnlẹ̀ tó ń bẹ nínú rírí gbà wípé lóòótọ́ ni ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ wípé bí a bá béèrè a ó rí gbà. Òótọ́ ni má jẹ́ kí wòlíì àlùfáà bí ẹnikẹ́ni ó tọ̀ ọ́. Ọ̀rọ̀ Ọlọ́run kíkà ni fún gbogbo ènìyàn. Bíbélì ni ìwé mímọ́ ní gbogbo àgbáyé tí ẹnikẹ́ni ò lè bò fún ẹnikẹ́ni, kò sí ẹni tó lè tọ́ ẹnikẹ́ni nínú ọ̀rọ̀ Ọlọ́run. Kíkà ni ọ̀rọ̀ Ọlọ́run fún gbogbo ènìyàn. Bó o bá béèrè lóòótọ́ òun rí gbà, ó máa rí gbà. Ohun tí Jésù sọ ni kò yí padà. Bí o bá wá kiri wá rí, bí o bá sì kànkùn a ó ṣí sílẹ̀ fún ọ. Jẹ́ kí a wá lọ sínú ìwé Jòhánù káwọn ohun tí Jòhánù onítẹ̀bọmi sọ fún wa. John chapter number 3 verse 27. Jòhánù orí kẹta, tẹ̀lé mi. Jòhánù orí kẹta. Jòhánù orí kẹta 27. John chapter number 3 verse 27. Kí ló sọ? Jẹ́ kí n kà á bí. Ó ní Jòhánù dáhùn ó sì wí pé ènìyàn kò lè rí nǹkan kan gbà bí kò ṣe pé a bá ti fi fún un láti ọ̀run wá. Mo fẹ́ jẹ́ kí o kọ́kọ́ mọ̀ wípé gbogbo ohun rere tó o ní àtọ̀run ló ti wá. Bí o ti mọ Ọlọ́run àbó tí mọ Ọlọ́run jẹ́ kó yé ọ lónìí pé gbogbo ohun rere tó o ní àtọ̀run ló ti wá o. Kò sẹ́ni tó mú nǹkan kan wáyé o. Mo mọ̀ pé o ti lówó, mo mọ̀ pé o ti lọ́rọ̀, mo mọ̀ pé o ń ti orílẹ̀-èdè bọ́ sí orílẹ̀-èdè, mo mọ̀ pé wọn náà rìn káàkiri, mo mọ̀ wípé ọ̀gá ni ọ́ nílé iṣẹ́. Mo mọ̀ wípé ìgbéraga dẹ̀ ti wọ̀ ẹ́ lẹ́wù nítorí pé o jọ̀gá, torí pé o lówó lọ́rọ̀. Ṣùgbọ́n gbọ́ mi dáadáa bí mi náà ṣe ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run lónìí. Kò sóhun tó ní tọ́lọ́run fún ọ, ó gbà fún ẹni o, ó yọ̀ǹda fún ẹ, kò sẹ́ni tó mú nǹkan kan wáyé o. Ìyè nìkan la mú wá o, ìyè tó ń bẹ nínú ara la mú wáyé, àmáṣọ wá. Ibi bá aṣọ ṣe kéré tó àmú wá. Ǹjẹ́ o mọ̀ pé ìpinnu gan ìwọ kọ́ ló pinnu pé o ń bọ̀ láyé ló wá bọ́ sáyé? Irọ́, o mọ̀ pé o exist gan, o mọ̀ pé o wà gan kó tó dáyé, ayé ló ti mọ̀ pé o wà. Ó mìnì wípé ìyè ló wá mú ọ sọnù kó sọyè, ló mú ọ jí kó níyè wípé o wà gẹ́gẹ́ bí ènìyàn tó lè ṣe ìpinnu, gẹ́gẹ́ bí ènìyàn tó lè ṣe nǹkan, gẹ́gẹ́ bí ènìyàn tó láyọ̀ mọ́. Kò sẹ́nikẹ́ni tó mú nǹkan kan wáyé. Ọlọ́run dá wa wá sáyé pẹ̀lú ìyè nìkan ni. Àwọn èèyàn fẹ́ràn ara wọn, wọ́n súnmọ́ ara wọn, wọ́n márì ara wọn, bára wọn sùn, wọ́n bímọ tó wọ́n nífẹ̀ẹ́ sí ọmọ. Ni gbogbo wa ṣe wáyé o. Ní gbogbo wa ṣe wáyé, àmú nǹkan kan wáyé. Wèémọ̀ sọ fún wa pé ẹnikẹ́ni ò lè rí nǹkan kan gbà láì ṣe wípé a fi fún látọ̀run. Gbogbo ohun tí o ní lónìí a fi fún ọ ni. O rò bó o ṣiṣẹ́ o lákínkanjú, o káre alákínkanjú ènìyàn. Ṣùgbọ́n akínkanjú rẹ tí o fúnra rẹ ni.
ipò o lè ṣiṣẹ́ 24 hours non-stop tí o fúnra rẹ̀ àwọn tó wà lọ́sítù ní iṣẹ́ 24 hours tí àwọn tó ti kú iṣẹ́ 24 hours òkú ò lè yin Olúwa débi tí ó ṣe nǹkan kan tó bá wà láyé Ọlọ́run fún ọ tó bá lágbára ó fún ọ bó bá lẹ́bùn ó fún ọ bó bá lákínkanjú ó fún ọ bó bá ní ipa kan tó lè ṣe ó fún ọ ní. Jòhánù onítẹ̀bọmi sọ fún wa nínú ìwé Jòhánù yẹn ó ní pé gbogbo ẹnikẹ́ni ò lè rí nǹkan gbà bí ó ṣe pé a fi fún láti ọ̀run wá. Gbogbo ohun tí a ní a fi fún wa àwa tá a ti mọ Jésù gan ohun tá a ní a fi fún wa ní Ọlọ́run fún wa ní. Ní tó jẹ́ rere ń bẹ o ẹ là lọ̀rọ̀ kí n là á fún ọ kó yí ọ ní tó jẹ́ rere ń bẹ àlàáfíà àgọ́ ara rẹ ẹ̀mí rẹ ẹbí rẹ gbogbo ohun tó o ní tó lè tọ́ka sí pé èmi mo lélẹ́yìí Ọlọ́run ló fún ọ. Wọ́n sọ nípa ìjìnlẹ̀ àti àṣírí tó ń bẹ nínú rírí gbà. Mo fẹ́ kó kọ́kọ́ mọ̀ pé ohun rere gbogbo ń wá láti ọ̀dọ̀ Ọlọ́run ni. Ẹ ká bọ́ sínú ìwé Jákọ́bù orí 1 ẹsẹ̀ 17. James chapter 1 verse 17. Mo fẹ́ ká kọ́kọ́ mọ̀ wípé gbogbo ohun rere àtọ̀dọ̀ Ọlọ́run bàbá wa ló ti ń bọ̀. Àtọ̀dọ̀ Ọlọ́run bàbá wa ni o. Àtọ̀dọ̀ Ọlọ́run bàbá wa. Àtọ̀dọ̀ ẹ̀ ló ti ń bọ̀. Jákọ́bù ìwé Jákọ́bù orí 1 17. James chapter 1 verse 17. Gbogbo ẹ̀bùn rere àti gbogbo ẹ̀bùn pípé láti òkè ni ó ti wá. Láti òkè. Ọmọ mi sọjọ́ ìbílẹ̀ ní kọ́nà àwọn ìyá wa pò wọ́n ó pe ọmọ náà ní pípé lolúwa. Gbogbo ẹ̀bùn rere àti gbogbo ẹ̀bùn pípé láti òkè ni ó ti ń wá. Ó sì ń sọ̀kalẹ̀ láti ọ̀dọ̀ bàbá ìmọ́lẹ̀ wá lọ́dọ̀ ẹni tí kò lè sí ìyípadà tàbí òjìji àyídá. Ọlọ́run ò ní òjìji àyídá. Kò ń ṣe báyìí ènìyàn ló ń ṣe báyìí kọ́íkọ́í bí èjò. Ọlọ́run ò ní yẹn lára torí bàbá ìmọ́lẹ̀ ni. Gbogbo ẹ̀bùn rere àti ẹ̀bùn pípé láti ọ̀dọ̀ ẹ̀ ló ti ń wá. Látọ̀dọ̀ ẹ̀ ni o. Tó bá rí ohun rere kan gbà àtọ̀dọ̀ Ọlọ́run ni. Ọlọ́run ló ń fún ènìyàn. Mo á fẹ́ jẹ́ kó yé wa lónìí kó tó lọ rora rẹ pin kó tó lọ pokùnso kó tó lọ para rẹ kó tó rò wípé God is calm. Ọlọ́run aré lọ́lọ́run àbí àfẹ́ ọ̀rọ̀ àríyá lọ̀rọ̀ ìgbàgbọ́ àbí ọ̀rọ̀ àríyá lọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ àríyá ọ̀rọ̀ afẹ́ ọ̀rọ̀ eré olóró Ọlọ́run. Irọ́ ni o. Àyànmọ́ rẹ ní í ṣe pẹ̀lú Ọlọ́run gan ju bó ṣe lérò lọ. Àyànmọ́ rẹ ní í ṣe pẹ̀lú Ọlọ́run bó ṣe lérò lọ. Kò sọ́la fún gbogbo ẹni tí ò lọ́lọ́run. Jẹ́ kí n sọ kó gbọ́ lẹ́ẹ̀kan sí. Kò sọ́la sà fẹ́ni tí ò lọ́lọ́run tó Ọlọ́run ló lọ́la èṣùgbọ́n ò mọ̀la Ọlọ́run ló mọ̀la. Báwo ni a ṣe ń rí gbà ìjìnlẹ̀ àti àṣírí rírí gbà? Ọ̀nà 4 mo fẹ́ jẹ́ kó yé wa nínú àwọn ọ̀sẹ̀ díẹ̀ tó kù nínú oṣù yìí tí mo fẹ́ ká gbéyẹ̀wò bí a ṣe ń rí gbà. Ọ̀nà kan ni mo máa mẹ́nubà lónìí tí mo máa sọ gbogbo 4 fún wa. Báwo ni a ṣe ń rí gbà? Àwọn nǹkan kan ò lè wá láì ṣe nípasẹ̀ àkókò. Ọ̀nà àkọ́kọ́ nìyẹn. Ìgbà àti àkókò. Àwọn nǹkan kan ò lè wá láì ṣe nípasẹ̀ ìdánwò àti ìdojúkọ. Ọ̀nà kejì nìyẹn. Àwọn nǹkan kan ò lè wá láì ṣe nípasẹ̀ òtítọ́ tó bá mọ̀ ní yóò sọ ọ́ di òmìnira. Ọ̀nà kẹta. Ọ̀nà kẹrin. Àwọn nǹkan kan ò lè wá láì ṣe nípasẹ̀ ìfọwọ́tọ́ tàbí ìfọwọ́kàn nípa ènìyàn àti nípa Ọlọ́run. Ṣùgbọ́n lónìí mo fẹ́ ká bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ èsì tó wá nípasẹ̀ àkókò ìgbà àti àkókò. Ọ̀pọ̀lọpọ̀ wa là ń gbàdúrà iye wa ò sí ọ̀rọ̀ ìgbà àti àkókò. Èèyàn lè lóyún báyìí wọ́n ṣe sọ fún ọ ó ṣe lọ sí ilé ìwòsàn hospital kó lóyún oṣù 3 kó wá sọ fún dókítà pé mi mo bẹ́ẹ̀ fẹ́ ṣe mo fẹ́ bímọ lónìí. Kó kúnlẹ̀ kó ní o ti wà nú àwẹ̀ pé lórúkọ Jésù Ọlọ́run Babalọ́lá o ó fẹ́ bímọ mi lónìí dókítà lóṣù 3 lóyún yìí. Wọ́n fẹ́ lè lo ẹni náà lẹ́gbàá ni. Kò lóye ìgbà tí àkókò. Kò sádùá tó fẹ́ gbà ọmọ gbọ́dọ̀ lóṣù 9 nínú ìyá ẹ̀. Ó bá jẹ́ yọkan nínú ìyá wọn ó bá jẹ́ 2 wọ́n gbọ́dọ̀ lóṣù 9 tó bá máa wà láàyè rírí
tó bá máa dángájíá, tó bá máa dé, tó oṣù wọn gbọ́dọ̀ pé. Ó ní Yorùbá fi ń bú èèyàn tó ní èèyàn bá ń ṣe ségesège tó bá dáyé alóṣù eléyìí ò pé o. Ó di èébú torí pé kò yẹ kó wáyé. Ìgbà tí àkókò ní í ṣe pẹ̀lú èsì ẹ̀. Má kánjú ju ẹlẹ́dàá rẹ lọ. Àwọn ìdáhùn rẹ kan wà tó sopọ̀ mọ́ àkókò tí Ọlọ́run ní fún ọ. Ẹ jẹ́ ká wọnú ìwé Oníwàásù orí 3 ẹsẹ̀ 1. Ecclesiastes chapter number 3 verse 1. Olúkúlùkù ohun ni àkókò wà fún. Iliaka, Ebeliaka, èdè ẹ̀mọ́ ni ọmọ Yorùbá Yorùbá nìyẹn. Olúkúlùkù ohun ni àkókò wà fún àti ìgbà fún iṣẹ́ gbogbo lábẹ́ ọ̀run. Gbogbo ẹ̀yin tí ẹ wà lábẹ́ ọ̀run tẹ́ ẹ̀ sí ní orí ọ̀run, ẹ máa gbọ́ mi. Àwọn tó bá wà lórí ọ̀run lè má gbọ́. Ṣùgbọ́n gbogbo àwa tá wà lórílẹ̀-èdè ayé lábẹ́ ọ̀run, a gbọ́dọ̀ lóye wípé olúkúlùkù ohun ni àkókò wà fún àti ìgbà fún iṣẹ́ gbogbo. Kò sí irú iṣẹ́ tó lè jẹ́, kò sí ohunkóhun tó lè jẹ́. Ìgbà wà fún, àkókò wà fún. Ṣé o gbọ́ mi? Ìgbà wà fún, àkókò wà fún. O gbọ́dọ̀ lóye ẹ̀ wípé àdúrà rẹ, àwẹ̀ rẹ, bí ìgbà rẹ ò bá tó kò lè dé. Àdúrà rẹ, àwẹ̀ rẹ, bí àkókò rẹ ò bá tó kò lè dé. Ọlọ́run ò ṣe kán lójú, èèyàn ló ń kánjú, Ọlọ́run yìí ń kánjú. Ọlọ́run ò ṣe kán lójú, Ọlọ́run ò ṣe fún ní rìbá. Kó fọ́lọ́run ní rìbá, wípé tí n bá fún ní rìbá, á gbọ́ tèmi, á fi ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ mi nílẹ̀ kó máa hùwà bí àwọn ará Farisí ìgbáyé Jésù. Ọlọ́run ò ṣe fún rìbá o, Ọlọ́run ò ṣe kán lójú. Àwọn ìdáhùn kan wà, wọ́n di àkókò mú, wọ́n di ìgbà mú. Bí ìgbà wọn ò bá dé, wọn lè yọjú. Bí àkókò wọn ò bá dé, wọn lè yọjú. Má lọ rora rẹ pin. Má rora rẹ pin. Má rò wípé Ọlọ́run gbàgbé ẹ̀, kò gbàgbé ènìyàn. Ọlọ́run ń gbàgbé ènìyàn, ó fẹ́ ọ bó ṣe fẹ́ mi. Bó o bá ti fayé rẹ fún Jésù, bàbá ló jẹ́ sí ọ. Ó sì jẹ́ bàbá fún wa ju bí ẹnikẹ́ni ṣe lè jẹ́ bàbá fún wa lọ. Ó jẹ́ bàbá fún wa ju gbogbo ohun tí ènìyàn lè ṣe fún ènìyàn lọ. Ọlọ́run ni, kò sì sí ohun kan tó ṣòro ṣe fún. Tí o bá jẹ́ tirẹ̀ nítòótọ́ tó ń gbàdúrà tó ń béèrè, má kánjú ju ẹlẹ́dàá rẹ lọ. Ìgbà tí àkókò wà, ìgbà tí àkókò wà fún ìbéèrè rẹ, fún èsì rẹ láti yọjú. Má wò pé o ti béèrè kò yọjú. Irọ́, Ọlọ́run ti ṣètò ìgbà tí èsì yẹn máa yọjú. Ọlọ́run ti ṣètò àkókò tí èsì yẹn máa kíni, tí ó máa yọjú. O gbọ́dọ̀ lóye. O gbọ́dọ̀ lóye. Bó o bá fúrúgbìn lénìí, kì í ṣe ní láwù. Ṣé o gbọ́ mi? Bó o bá fúrúgbìn lónìí, kò bá jẹ́ ọkà ló fúrúgbìn àbí ẹ̀gẹ́ ló fúrúgbìn, kì í ṣe èní tó fúrúgbìn láwù. Láàárín àwùjọ àwọn ẹranko gan, bí wọ́n bá ń bímọ, ọ̀pọ̀ ni wọ́n máa bímọ láàárín oṣù 6 tó bá jẹ́ bí ajá. Tó bá ti jẹ́ àwọn ẹranko mìíràn, èmi á gbé ojú rẹ̀ fún odidi ọdún 3 gbáko láfi gbóyún. Kò sí àdúrà tẹnikẹ́ni lè gbà tí ó fi mú kí ó bí oyún láìtọ́jọ́. Àìsàn ni bí èèyàn bá gbé nǹkan tó bá lọ bí láìtọ́jọ́, àìsàn ni. Ẹni tó ṣe ò bá pé, tó bá wá sáyé, á da gbogbo ayé láàmú. Bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àwọn òbí ẹ̀. Wọ́n máa sá kíjokíjo pé in fact, ǹjẹ́ o mọ̀ wípé bóṣù èèyàn bá pé, bó bá ti bí, wọn kì í discharge wọn. À ń ṣe naming ceremony, a máa ń forúkọ ṣọwọ́ bí ìgbà tá à ń kọ lẹ́tà sí èèyàn pé orúkọ tó máa jẹ́rìí, wọ́n á fi wọ́n sí ní ìgò, wọ́n pè ní incubator. Mo gbàdúrà fún ẹ, àkókò rẹ ọ̀tá ò ní fi ṣòfò. Ìgbà rẹ ọ̀tá ò ní fi ṣòfò. Mo sọ fún ọ wípé ìgbà wà fún, àkókò wà fún ọ. Ìdáhùn ẹ, èsì ẹ, ó ní í ṣe pẹ̀lú ìgbà àti àkókò. Má kánjú, má ro ara rẹ pé, má ro Ọlọ́run pé. Má jẹ́ kí ìgbàgbọ́ rẹ ó yẹ̀. Onígbàgbọ́ ní òun ṣe onígbàgbé. Rántí Ọlọ́run tó sọ fún ọ pé olúkúlùkù ohun ni àkókò wà fún àti ìgbà fún iṣẹ́ gbogbo lábẹ́ ọ̀run. Ṣebí tó ń béèrè ó létò. Ohun tó ń béèrè ó ní iṣẹ́. Bóyá ó ń béèrè owó fáwọn tó nílò owó l'Áfíríkà àbí l'Amẹ́ríkà àbí ní ìlú tó bá wà. Ó bá nílò owó, ó fẹ́ san àwọn oríṣiríṣi nǹkan tó fẹ́ ṣe. Ó bá nílò owó, ó nílò kí Ọlọ́run kó dá sí ọ̀rọ̀ okòwò rẹ. Ó nílò Ọlọ́run kó dá sí ọ̀rọ̀ iṣẹ́ ẹ. Ó nílò Ọlọ́run kó dá sí ọ̀rọ̀ ìgbéyàwó ẹ. Ohunkóhun tó bá fẹ́
gẹ́gẹ́ bí ìbéèrè ó fẹ́ mọ Ọlọ́run sí even ǹjẹ́ o mọ̀ wípé ìdàgbàsókè inú ẹ̀mí ìgbà àti àkókò wà fún gbogbo nǹkan ló ní ìgbà àti àkókò. Ó lè jẹ́ pé ìwé mọ́ sọ wípé a lè fi ẹni tó ṣẹ̀fáyẹ̀ fún Jésù lè ká fi ṣe pásítọ̀ ká fi sórí ìjọ èèwọ̀. Ọ̀pọ̀lọpọ̀ lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìjọ tó ń kánjú àti ní ẹ̀ka kan sí òmíràn ló ń fi àwọn èèyàn tó ṣẹ̀ mọ́ Ọlọ́run lánàá tó ṣẹ̀ mọ́ lọ Jésù lánàá tí ò tí mọ̀ yàtọ̀ láàrin ọwọ́ òsì àti ọwọ́ ọ̀tún ó fi wọ́n sórí ìjọ. Wọ́n nítorí wọ́n lẹ́bùn nítorí wọ́n ní ìtara gbogbo èèyàn ló ní ìtara tí wọ́n ìtara yàtọ̀ sí ọgbọ́n. Ẹni tó bá ní ìtara tí ò bá lóye ẹni tó bá ní ìtara tí ò ní ọgbọ́n yóò parun ni torí kò ní lóye ìbáwí kò ní lóye ìtọ́ni kò ní lóye ìtọ́sọ́nà nínú ọ̀rọ̀ Ọlọ́run kò ní lóye rẹ̀ mo fẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run kó yí ọ ìbéèrè rẹ ní í ṣe pẹ̀lú àkókò rẹ àdúrà rẹ ní í ṣe pẹ̀lú àkókò rẹ má kánjú ju Ẹlẹ́dàá rẹ lọ gbogbo tó ń bi Ọlọ́run ó ti ṣètò kó ǹjẹ́ o mọ̀ wípé kí o tó mọ̀ pé a máa ń gbàdúrà sí Ọlọ́run kó tó wáyé lọ́lọ́run ti dáhùn àdúrà ẹ̀ kó tó mọ̀ wípé ẹnìkan wà tó ń jọ Ọlọ́run làdúrà ẹ̀ ti gbà ó ti dáhùn rẹ̀ àwọn ọ̀nà tó fi dáhùn rẹ̀ lè ní sọ fún ọ kó má bàa máa rò pé Ọlọ́run ò nífẹ̀ẹ́ sí ọ kó má bàa rò wípé Ọlọ́run ò ronú ẹ o pé bóyá àwọn pásítọ̀ tó súnmọ́ Ọlọ́run àwọn pásítọ̀ tí ó dà pé nǹkan ń ṣe déédéé fún tó ń lọ láti orílẹ̀-èdè kan sí òmíràn àwọn Ọlọ́run fẹ́ràn irọ́ o Ọlọ́run fẹ́ràn gbogbo wa bákan náà o Ọlọ́run fẹ́ràn gbogbo wa o nípasẹ̀ Jésù Kristi ó fẹ́ràn gbogbo wa ó fẹ́ràn wa bákan náà bó ṣe fẹ́ Jésù ló ṣe fẹ́ wa bẹ́ẹ̀ ni bó ṣe fẹ́ Jésù ló ṣe fẹ́ wa ó túmọ̀ sí pé bó ṣe fẹ́ ara rẹ̀ ló ṣe fẹ́ wa tó túmọ̀ sí yẹn bí ènìyàn ó lè jẹ́ pé àwọn òfin yẹn ó ní pé gbogbo òfin tí a mọ̀ nínú májẹ̀mú láláì gbogbo òfin láti sọ di òfin méjì sí Jésù pamọ́ tó ní kí gbogbo wa máa pamọ́ ó ní ká kọ́kọ́ mọ Ọlọ́run ká fẹ́ràn Ọlọ́run ó ní ìkejì dàbí rẹ̀ pé ká fẹ́ràn ara wa ẹnì kejì wa bí ara wa torí pé bọ́lá náà ṣe fẹ́ràn wa nìyẹn ó fẹ́ràn gbogbo ènìyàn bó ṣe fẹ́ Jésù èyí tó túmọ̀ sí pé ó fẹ́ràn gbogbo ènìyàn bí ó ṣe fẹ́ ara rẹ̀ Ọlọ́run kórìíra ara rẹ̀ ó fẹ́ràn ara rẹ̀ bẹ́ẹ̀ náà ló ṣe fẹ́ ọ bẹ́ẹ̀ náà ló ṣe fẹ́ mi tó bá fẹ́ wa bẹ́ẹ̀ ó ronú pa tiwa ó ṣètò nípa tiwa ká tó dáyé ló ti ṣètò ká tó gbọ́njú ló ti ṣètò pàápàá àwa tá a dáyé tá a mọ Jésù tá a ṣàbápàdé Jésù tá a juwọ́lẹ̀ fún tá a fàyè wa fún pé kó máa ṣèdarí ayé wa o kó ṣèdarí ètò àyànmọ́ wa ó fẹ́ wa tọkàntọkàn ó fẹ́ wa ó fi gbogbo ohun tí a nílò láti ṣe rere ó fi ilẹ̀ fún wa ó wá ṣètò wípé bàbá ti lè gbàdúrà kárí ìgbà bàbá ti lè béèrè kárí bàbá ti lè wá kiri kárí bàbá ti lè kọkùn wọ́n ṣí ilẹ̀kùn kí wọ́n ṣe kíni kí wọ́n ṣí ilẹ̀kùn torí pé ọ̀rọ̀ àdúrà àti èsì àdúrà ó dàbí ẹni tí ó lówó nílé ìfowópamọ́sí tó bá ti nílò owó ẹ bóyá o ní fóònù tó ń lò àbò ní dìváìsì kan ẹ̀rọ kan tó ń lò tàbí kó gbéra rẹ lọ sínú ilé ìfowópamọ́sí rẹ ẹni kò ti sọ fún ọ wípé ẹjọ́ mo fẹ́ gba owó báyìí wọ́n á dẹ̀ fún ẹ ohun tó nílò láti mọ̀ ni pé ṣé wọ́n lo lówó tó fẹ́ gbà ó ṣáà lè gbowó lówó kí n dìde ní ìsìnkí ni mo fẹ́ lọ gbowó Dangote báwo tèmi ṣe jẹ́ èmúṣe sí Dangote ó yàtọ̀ tí n bá débẹ̀ owó tó tọmọ́ tèmi tí a ti fi síbẹ̀ bóyá wọ́n fi síbẹ̀ fún mi àbí mo fi síbẹ̀ fún ara mi náà máa lè gbà bọ́rọ̀ àdúrà àti ìdáhùn àdúrà ṣe rí nìyẹn ohun tọ́lọ́run ṣe ni pé ó gbéra rẹ̀ kalẹ̀ fún wa pé ohun rere gbogbo tá a nílò inú Ọlọ́run ló wà ohun rere gbogbo tá a nílò láyé inú Ọlọ́run ló wà nítorí náà ó ní pé tá a bá ti béèrè a máa rí torí Ọlọ́run wa yẹn ó jẹ́ ẹni tí a gbọ́dọ̀ máa rí lójoojúmọ́ ó wà pẹ̀lú wa ní báyìí bá a ṣe ń sọ̀rọ̀ Ọlọ́run wà láàyè ó sì wà pẹ̀lú wa fáwa tá a ti fàyè wa fún Jésù dáadáa Ọlọ́run wà láàyè ó wà pẹ̀lú ó wà nínú wa kò sá lọ ìwọ ló ń sá kiri Ọlọ́run ò sá kiri ìwọ ló ń sọra rẹ Ọlọ́run ò sọnù Ọlọ́run wà pẹ̀lú wa ó ní gbogbo ohun rere gbogbo wà lọ́dọ̀ ẹ̀ òun ni bàbá ìmọ́lẹ̀ ẹ̀bùn rere ẹ̀bùn pípé ọwọ́ ẹ̀ ló wà ó ní tó bá ti béèrè ó máa rí torí kò ń rọ́ Ọlọ́run tó bá ti wá kiri ó máa rí torí kò ń rọ́ Ọlọ́run tó bá ti kọ̀kùn wá rí torí pé kí ni Ọlọ́run wà ń bẹ̀ ó sọ fún ẹ pé ó máa rí àwa wò wípé ìyàtọ̀ wà nú ìrírí wa àti ohun tọ́rọ̀ Ọlọ́run wí òun lè mọ́ sí wa mí sí mi pé kí n sọ̀rọ̀ yìí fún wa kájọ gbé ìyẹ̀wò lónìí ọjọ́ ìsinmi wípé kí ló dé tí àwọn èsì kan ṣe ń pẹ́ kí ló dé tí àwọn ìdáhùn kan ṣe ń pẹ́ ó fẹ́ fi yọ wípé ọ̀nà àkọ́kọ́ tọ́nà fi dáhùn àdúrà ni wípé ìbéèrè rẹ ó ní í ṣe pẹ̀lú àkókò rẹ̀ ìbéèrè rẹ ó ní í ṣe pẹ̀lú ìgbà rẹ̀
ohun tó ń gbàdúrà fún tó ń gbà tó fẹ́ para rẹ fún ọ̀pọ̀lọpọ̀ ó ti bínú jáde lé ẹnìkan sọ fún ìyá ẹ pé ẹ̀rìn sọ̀rọ̀ mi ibo ni kò tó lọ kàn para wọn fún ẹ ó fẹ́ mọ Ọlọ́run fúnra ẹ ǹjẹ́ mọ Ọlọ́run fúnra ẹ Ọlọ́run ti ṣètò àkókò ó ti ṣètò ìgbà lórí ọ̀rọ̀ ìbéèrè rẹ má rora rẹ pé má juwọ́lẹ̀ wípé ayé yóò ní ìtumọ̀ irọ́ Ọlọ́run ní ìtumọ̀ ayé Jésù ní ìtumọ̀ ayé láìsí Jésù nínú rẹ kò sí ìtumọ̀ kankan mọ́ òun ló fi ìtumọ̀ ló fi ìdùnnú sí ọ̀rọ̀ ènìyàn nínú ayé àwọn tó mọ̀ ló mọ rírì ní tá à ń sọ yìí àwọn tí ò tí ì bá pàdé wọn ò tí ì mọ rírì ní tá à ń sọ yìí wọn ò tí ì mọ rírì à ń gbàdúrà wípé wọn á gbọ́ ohun tá à ń sọ wọn á mọ rírì ẹ̀. ọ̀nà àkọ́kọ́ tí èsì rẹ fi yọjú òun ní ọ̀nà àkókò tó bá ti tó àkókò àṣẹ kí ni akọ tó bá tó àkókò akọ bí ewé bá ti mú èso dání kò sí bó ṣe lè rí bó bá ti tó àkókò fún èso láti pọ́n fún jíjẹ á pọ́n ó gbàdúrà bí ó gbàdúrà yóò ṣe kí ni yóò pọ́n fún jíjẹ àwọn àdúrà rẹ kọ̀ọ̀kan wọ́n ní í ṣe pẹ̀lú ìgbà àti àkókò wọ́n ní í ṣe pẹ̀lú ìgbà àti àkókò ẹ jẹ́ ká sáré wo ọ̀rọ̀ Ọlọ́run díẹ̀ sí ẹ ká lọ sínú ìwé Jóòbù orí 14 ẹsẹ̀ 14 Job chapter number 14 verse 14 Job chapter number 14 verse 14 mo fẹ́ kó rí nǹkan kan nínú ìwé Jóòbù lónìí bí ènìyàn bá kú yóò sì tún yè bí gbogbo ọjọ́ ìgbà tí a là sílẹ̀ fún mi ni èmi ò dúró dè títí àmúdọ̀tun mi yóò fi dé wọ́n náà dúró dè ìgbà rẹ dúró dè àkókò rẹ dúró dè àmúdọ̀tun rẹ torí ó ní ìgbà tí a ti là sílẹ̀ fún ẹ fún àmúdọ̀tun ó ní ìgbà tí Ọlọ́run ti là sílẹ̀ fún àmúdọ̀tun Ọlọ́run ò fẹ́ ẹni tí ò tí ì márì kó máa béèrè ọmọ kí ló fẹ́ fi ọmọ ṣe tó ò tí ì ṣègbéyàwó àwọn tó ṣègbéyàwó ló nílò ọmọ tó ráwọn ló lè tọ́mọ mo ti rí àwọn èèyàn nínú ayé tá wà nísìnyí ọ̀dọ́ ni wọ́n láwọn ò fẹ́ márì ṣùgbọ́n àwọn fẹ́ bímọ ohun àbàmì náà ń béèrè Ọlọ́run gbọ́dọ̀ dáhùn àdúrà ẹ̀ o ò tí ì ṣègbéyàwó olóhùn ṣe feminism ẹ bá mi fún ọ ní Yorùbá ẹ níbi tẹ bá wà feminism ó ní pé wàhálà ọkùnrin ti pọ̀jù ọkùnrin tó bá rí ejò tó bá rọkùnrin kọ́kọ́ pa ọkùnrin kó tó péjò ọlọ́kùnrin burú jẹjẹrẹ ó ti gbàgbé pé lákọlábo la dá gbogbo ènìyàn tó bá kórìíra ọkùnrin tó kórìíra ẹ̀gbọ́n rẹ̀ tó jọkùnrin ó kórìíra àbúrò rẹ̀ tó jọkùnrin ó kórìíra bàbá rẹ̀ tó jọkùnrin tó bá kórìíra gbogbo wọn ẹ̀pà rẹ̀ nǹkan olùrànwọ́ rẹ̀ tó jọkùnrin táwọn ọkùnrin ò tí ì ràn lọ́wọ́ rí ni tábà tí ẹ ráwọn tó ṣèkà fún àwọn tó ti ràn lọ́wọ́ nǹkan ṣèkà náà ni wọn èèyàn yẹ́ka a lè ràn lọ́wọ́ bí orí kò lóye iye rẹ̀ ò sí mo láwọn nǹkan tán láwọn ò fẹ́ ìgbéyàwó kankan ọkàn fẹ́ bímọ ni ìbéèrè abàmì ni kò yẹ kó rí bẹ́ẹ̀ Ọlọ́run kì í dáhùn àdúrà yẹn wọ́n fẹ́ hùwà ẹlẹ́ṣẹ̀ ni wọ́n fẹ́ ṣe ohun tó tọ́lọ́run kórìíra sí Ọlọ́run lè dáhùn yẹn nínú ètò Ọlọ́run ohun gbogbo ní ìgbà àti àkókò wà fún bí ó bá ti tó àkókò bí ó bá ti tó ìgbà rẹ̀ ó gbàdúrà èsì rẹ̀ ó yọjú gbà mí gbọ́sà bí ó bá ti tó àkókò rẹ̀ Ọlọ́run jẹ́ ní àǹfààní rẹ̀ ó jẹ́ ní ìgbà rẹ̀ ó jẹ́ ní àkókò rẹ̀ gbọ́ mi dáadáa Ọlọ́run jẹ́ ohun tó jẹ́ ni ó ṣètò àyànmọ́ ẹ̀ òun ló ní òun ló rán ẹ wáyé ó ṣètò ọ̀rọ̀ àyànmọ́ ẹ̀ ó ṣètò ọ̀rọ̀ àyànmọ́ ẹ̀ ó ṣètò ẹ̀ pé ní ọdún tó bá kọ́kọ́ lo ọdún mẹ́wàá àkọ́kọ́ ayé ẹ̀ tó bá kọ́kọ́ lo 20 ọdún ayé ẹ̀ tó bá kọ́kọ́ lo 30 ọdún ayé ẹ̀ gbogbo iye ọjọ́ tó bá ti pé láyé iye ọdún tó bá ti lò láyé Ọlọ́run ṣètò àwọn àìdáhùn àti èsì kan tó gbọ́dọ̀ yọjú àwọn àǹfààní kan tó gbọ́dọ̀ yọjú fún ọ tó rọ́pò òun lọ́lọ́run òun ló dá ọ ó ṣètò ẹ̀ fún ẹ ó gbàdúrà gbọ́dọ̀ yọjú bọ́sí tó bá wá gbàdúrà tó sọ fún pé Ọlọ́run bàbá mi mo fẹ́ nǹkan báyìí ó ti ṣe kíni ó ti ṣe tán àti tẹ́wọ́ gba ohun tó béèrè fún ni ó ṣe tán àti tẹ́wọ́ gba ohun tó béèrè fún ó túmọ̀ sí wípé tó bá ti béèrè àwọn áńgẹ́lì gbọ́dọ̀ gbé wá bá ẹ ní àkókò àwọn nǹkan kan wà tá a béèrè ní 2024 yìí ó di 2050
tí Jésù bá fa bíbọ̀ ẹ̀ sẹ́yìn kó tó yọjú, gbà mí gbọ́ sá, kò ṣe iye àwẹ̀ tó bá gbà ó di 2050 torí àkókò tí a yọ̀ǹda fún wọn láti yọjú fún ọ nìyẹn. Òye rẹ̀ gbọ́dọ̀ yí ẹ kó tó rora rẹ pin, kó tó rò pé Ọlọ́run ò nífẹ̀ẹ́ sí, Ọlọ́run ti fi ẹ́ lẹ̀, kó tó rò bóyá àwọn àdúrà àwọn àlùfáà rẹ ò gbà lórí ẹ mọ́, kó tó rò bóyá àdúrà àwọn òbí rẹ ò gbà lórí ẹ mọ́, kó tó rò bóyá àwọn àdúrà tí wọ́n gan gbà fún ara rẹ kò gbà lórí ẹ mọ́. Irọ́, Ọlọ́run gbàdúrà o, Ọlọ́run gbàdúrà gidi gan ni. Àdúrà lọ́lọ́run fi mọ̀ wípé a ti gbọ́njú, a ti dàgbà nínú ẹ̀mí láti mọ bí a ṣe ń lo ohun tí a ń pè ní ìní wa nínú ẹ̀mí. Àdúrà lọ́lọ́run fi mọ̀. Àdúrà lọ́lọ́run tún fi mọ̀ bí a ṣe fẹ́ràn rẹ̀ sí, torí pé àdúrà ó jẹ́ ìbáṣepọ̀ nínú ẹ̀mí láàárín ènìyàn àti Ọlọ́run bàbá ẹ̀mí. Torí bẹ́ẹ̀, Jóòbù ní pé gbogbo ọjọ́ ayé mi ni máa dúró títí ìgbà àmúdọ̀tun mi máa fi dé. Ṣé wọn náà lè dúró? Tó lè dúró de ìdáhùn àdúrà rẹ̀? Tó lè dúró di èsì àdúrà rẹ̀? Àkọ́kọ́ nìyẹn. Ẹ ká wọnú ìwé Genesis ká tó gbàdúrà. Mo máa fẹ́ ká gbàdúrà láìpẹ́. Ìwé Genesis orí 8 ẹsẹ̀ 2 verse 22. Genesis 8:22. Jẹ́ ká wò. Kí ló sọ nípa ọ̀rọ̀ èsì sí àdúrà, èsì ìdáhùn sí àdúrà? Ìwé mọ́ sọ pé níwọ̀n ìgbà tí ayé yóò wà, ìgbà irúgbìn àti ìgbà ìkórè, ìgbà òtútù àti ooru, ìgbà ẹ̀rùn, ohun òjò àti ọ̀sán àti òru kì yóò dẹ́kun. Gbọ́, níwọ̀n ìgbà tí ayé yóò wà fún gbogbo àwa tá wà lábẹ́ ọ̀run, ẹ máa gbọ́ mi. Ìgbà irúgbìn àti ìgbà ìkórè, irúgbìn ṣe kókó ní gbogbo ọ̀nà. Ohun tó bá lè bọ́ sórí pẹpẹ tàbí tó bá lè bọ́ sórí ilẹ̀, kí ilẹ̀ kó mú àsùnkún rẹ̀ jáde, ó ṣe kókó sáà. Níwọ̀n ìgbà tí ayé yóò wà, ìgbà irúgbìn àti ìgbà ìkórè, ìgbà òtútù àti ooru, ìgbà ẹ̀rùn, ohun òjò àti ọ̀sán àti òru kì yóò dẹ́kun sáà. Ó túmọ̀ sí pé kò sí bí àdúrà rẹ ṣe lè rí, kò sí bí ìbéèrè rẹ ṣe lè rí, ó létò ìgbà àti àkókò nínú. Ó ní ètò ìgbà àti àkókò nínú gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe ṣètò rẹ̀ fún gbogbo ènìyàn. Eléyìí ò ní ṣe bóyá o gbàwẹ̀ àbó gbàwẹ̀, kò ní ṣe bóyá olórókè àbó olórókè. Irọ́, bọ́lọ́run ṣe ṣètò ayé nìyẹn, pàápàá nínú ìjọba Ọlọ́run tí gbogbo wa wà nínú rẹ̀, àwa tá gba Jésù Kristi ní Olúwa àti olùgbàlà wa. Ìkórè kò ṣe kánjú ṣe sà. O lè dédé jí ní ìsìnkú bọ́ sínú oko kó máa kórè ní tó ṣe gbìn lánàá. Kí ló dé? Wọ́n lè mólúwa ẹ̀ sọ wípé kí ló dé? Ṣé kò sọ ọpọlọ ń bẹ̀ ni? Ìkórè ò ṣe kánjú. Bí bẹ́ẹ̀ kọ́, a ó pa èrè oko lára. Àwọn nǹkan kan wà, oríta ọjọ́ ayé rẹ̀ kan ṣo ló ń dúró sí. Wọ́n dúró sí oríta 20 ọdún ẹ̀, wọ́n dúró sí oríta 30 ọdún ẹ̀, wọ́n dúró sí oríta ìgbàlẹ̀ ìgbà tí wọ́n bá ti dàgbà, tó bá ti dàgbà, táwọn ọmọ ẹ̀ ti dàgbà, ìgbà náà ń dúró dè àwọn àdúrà kan, àwọn ìdáhùn kan, àwọn èsì kan. Ó ti gbà lóòótọ́. Ọlọ́run ń gbàgbé àdúrà, ó máa ń gbọ́ àdúrà ni. Ọlọ́run ń gbàgbé àdúrà. Àdúrà ń ṣe ohun tí èèyàn lè gbàgbé. Ọlọ́run ò ní memory loss. Iye Ọlọ́run kì í ra sà. Ó gbọ́ mi, iye Ọlọ́run kì í ra, èèyàn ní rẹ̀, iye ènìyàn ló lè ra, kì í ṣe iye Ọlọ́run. Ó máa rántí àdúrà, ó ń gbà. Tó bá ti gbà, ó gbọ́. Bó sì ṣe gbọ́ ló ti ṣètò wípé èsì ẹ̀ gbọ́dọ̀ yọjú sí ọ, ìdáhùn rẹ̀ gbọ́dọ̀ yọjú sí ọ. Mo á sọ fún ọ̀nà àkọ́kọ́ tó máa fi mọ̀ wípé ìdáhùn rẹ̀ yọjú ni pé àkókò àti ìgbà tí àdúrà yẹn àti ìbéèrè yẹn tó wúlò fún ni Ọlọ́run yóò yọ̀ǹda rẹ̀. Kó o sunkún gidi, kó o sunkún láti èní, kó parí ẹ̀ nílẹ̀ sí ẹ̀. Tí ìgbà rẹ̀ ò bá tí ì tó, bí àkókò rẹ̀ ò bá tí ì tó, èsì yẹn ò lè dé o. Sọ fún ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ tó bá ń sunkún irú igbe tí mo sọ pé kó dẹ́kun ẹkún ẹ̀, kó dẹ́kun gbogbo ohun, olúkúlùkù ohun gbogbo ní ìgbà tí àkókò ṣé kíni ni ó wà fún. Gbogbo àdúrà rẹ àti ìrètí rẹ, olórin kan tí mo fẹ́ràn, ìrètí ìgbàgbọ́, Ayéfẹ́lẹ́ ló kọ, ìrètí ìgbàgbọ́, ìrètí kò ní pẹ́ mọ́. Gbogbo ẹ̀ ló ní àkókò, gbogbo ẹ̀ ni. Ohun gbogbo tá a fẹ́ láyé, èròǹgbà wa, ìgbìyànjú wa, eré tá à ń sá kiri, mo fẹ́ dogún, mo fẹ́ dọ́gbọ̀n.
mo fẹ́ gbàjọba láwọn tó ń jọba, wọn náà fẹ́ ṣe nǹkan, fẹ́ dé èèyàn láyé, gbogbo ẹ̀ ló lákòókò. Má kánjú jẹ́lẹ́dà ẹ̀ lọ, má fọlọ́n sẹ́yìn. Kó wá fi èrò rẹ síwájú, kó fi èròǹgbà rẹ síwájú, kó rò pé wà á bọ́ lọ́hún bẹ́ẹ̀. Irọ́, tó bá ti fọlọ́n sẹ́yìn, ẹ̀yìn ládúró sí, ibi tó bá fi sí ládúró sí o. Ọlọ́run ò ṣe èṣù. Àwọn tó bá ń bọ èṣù náà níbi tá a bá ní kí tẹ̀tẹ̀ má gbé lágbé, ibi tá a bá ní kí kíní kan má wọ̀ ló ń wọ̀, èṣù ni ó yẹ kí wọ́n náà ti mọ̀. Bó ṣe ń pọ̀fọ̀ yẹn pé èṣù náà ń bá sọ̀rọ̀. Ọlọ́run ò ṣe èṣù. Ibi tó bá ní kó wà ló máa wà. Ibi tó bá dẹ̀ fi sí, tó bá fi sí ipò ẹ̀, tó fi sórí ìtẹ́ tó yẹ kó wà, kó fi ṣàkọ́kọ́ àti ìgbẹ̀yìn ayé ẹ̀, ìyàlẹ́ òjòlúwa ní ìkẹyìn ọjọ́. Gbọ́ mi sà, ìbéèrè rẹ, àdúrà rẹ, ó lè tó àkókò àti ìgbà nínú. Ọ̀pọ̀ tó ń gbọ́ mi lónìí ní àkókò wọn ti tó. Mo gbàdúrà fún ẹ lórúkọ Jésù Kristi. Èsì rẹ á yọjú sí ẹ, ìdáhùn á yọjú sí ọ. Ò ní kó kí ìdáhùn ẹ tó dé, ò ní kó kèsì ẹ tó dé. Ọ̀tá ò ní paná ògo ẹ, ọ̀tá ò ní gbà ẹ máwọn òbí ẹ lọ́wọ́, ò ní ṣubú dànù, ọ̀tá ò ní já ọ tílẹ̀, ọ̀tá ò ní já ọ gúnlẹ̀. Àìsàn ò ní gba ìtumọ̀ àkókò rẹ lọ, àìsàn ò ní gba ìgbà lọ́wọ́ rẹ. Mo pa á láṣẹ, ogun ìdílé ìyá, ìdílé bàbá, ogun tó ń bẹ láwùjọ, ogun orílẹ̀-èdè wa ó tẹ̀ bá mọ̀, ogun orílẹ̀-èdè ò ní gba àkókò rẹ, kò ní gbògo lọ́wọ́ ẹ, kò ní gba ìgbà àti àkókò lọ́wọ́ ẹ. Mo gbàdúrà fún ìwọ tó yọ̀ǹda àkókò yìí láti gbóhùn Olúwa, láti bá wa jọ́sìn lónìí. Mo pa á láṣẹ, ìgbà rẹ yóò nítumọ̀, àkókò rẹ yóò nítumọ̀. Gbọ́ mi dáadáa, ìgbà àti àkókò ó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ àyànmọ́, ó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ àyànmọ́. Mo fẹ́ ká gbàdúrà, mo fẹ́ ká fi ìwé Psalm gbàdúrà, Psalm 102. Ìwé Psalm la máa fi gbàdúrà, orin Dáfídì, Psalm 102 verse 13. 102, 103 ẹsẹ̀ kẹtàlá. Psalm 102 verse 13. Òun la máa fi gbàdúrà. Ṣùgbọ́n ká tó gbàdúrà yìí, ẹ jọ̀ọ́ sà, tó bá ń gbọ́ mi lónìí níbikíbi tó bá wà lójú gbogbo àgbáyé, tó ti fàyè rẹ fún Jésù, wà nínú ewu. Ó wà nínú ewu, ó lè ní ìtẹ́lọ́rùn, wàá máa sá kiri ni o. Èṣù ò dá o, ọ̀gá burúkú lèṣù. Èṣù lọ̀gá àwọn tí ò tí ní Jésù. Ọ̀gá burúkú lèṣù o. Èṣù ò dá, ó ń fìyà jẹ gbogbo ènìyàn. Ó bá fún ẹ ní tọ́rọ́, yóò fi gba odidi mílíọ̀nù dọ́là lọ́wọ́ ẹ. Kò sóhun téṣù fún ẹ tó ní fìbínú àti ìrújú àti ìfinijìyà àti ìpọ́njú gbà padà. Èṣù burú, ọ̀gá burúkú lèṣù. Ẹni tí ò bá tí ní Jésù, èṣù lọ̀gá ẹ̀, ó wà lábẹ́ ìdè. Mo fẹ́ kí ìdè ó já lónìí. Ó tí fàyè fún Jésù, jọ̀ọ́ gbé ìgbésẹ̀ ìgbàgbọ́ níbi tó wà. Mo fẹ́ kó ṣe ìpinnu pẹ̀lú mi pé mo fẹ́ jọ̀wọ́lẹ̀ fún Jésù, mo fẹ́ yọ̀ǹda ohun gbogbo fún Jésù, mo fẹ́ fàyè mi fún un. Mo fẹ́ fàyè mi fún un. Tí ó ṣe tó sá káàkiri ti tó. Ẹ̀ṣẹ̀ kò sérè inú ẹ̀. Ẹ̀ṣẹ̀ ní ó ní adùn kékeré lẹ̀ṣẹ̀ ní. Adùn ẹ̀ṣẹ̀ ò lọ títì, torí pé ìgbà náà ò lọ bí òréré. Olúkàkùn ló ní ìgbà àti àkókò tiẹ̀. Má jẹ́ kí ẹ̀ṣẹ̀ ó jọ̀gá ẹ mọ́. Má jẹ́ kí èṣù kó máa fi ẹ̀ṣẹ̀ darí rẹ káàkiri. Tó gbọ́ mi sà, tó bá fẹ́ ṣe ìpinnu lónìí kó fẹ́ fàyè rẹ fún Jésù, jọ̀ọ́ mo fẹ́ kó sáré gbàdúrà pẹ̀lú mi. Kó jẹ́ kí ọkàn rẹ kó bọ́ sínú ẹ̀. Kó jẹ́ kí ọkàn rẹ kó wà ní ìrẹ̀lẹ̀. Kó jẹ́ kí bó bá ṣe ṣe láti sunkún, kó sunkún sẹ́lẹ́dà rẹ lọ́rùn pé lónìí mo fẹ́ bá ẹlẹ́dà mi làjà, mo fẹ́ bá Ọlọ́run mi làjà. Mo fẹ́ Jésù nínú ọkàn mi, mo fẹ́ Jésù nínú ayé mi. Sọ wípé bàbá, ní orúkọ Jésù, mo gbọ́ ọ̀rọ̀ rẹ ní òwúrọ̀ yìí. Iyè mi sì ṣí, iyè mi ṣí, iyè mi ṣí. Mo gbà ọ́ gbọ́ tọkàntọkàn pé ìwọ ni Ọlọ́run Olúwa mi. Mo gbà ọ́ gbọ́ pé lóòótọ́ ló wá sáyé láti kú fún mi. O sì jíǹde ní ọjọ́ kẹta, o sì gòkè rí ọ̀run láti lọ jókòó sórí ìtẹ́ lọ́wọ́ ọ̀tún bàbá lọ́run. Mo fi ayé mi fún ọ, mo fi ọkàn mi fún ọ. Tẹ́wọ́ gbà mí, dáríjì gbogbo ẹ̀ṣẹ̀ mi, gbogbo ẹ̀ṣẹ̀ tí mo mọ̀ mọ́ dá àti ìta bí mi sínú rẹ̀, dáríjì mí. Fi àánú gbà mí wọnú ọkàn mi, sọ mí di àtúnbí, kọ orúkọ mi sínú ìwé ìyè. Tẹ́wọ́ gbà mí, mo di ọmọ Ọlọ́run láti òní lọ, ní orúkọ Jésù Kristi Olúwa wa. Wọ́n tó bá gbàdúrà yẹn,
jọ kọ sí mi o lè DM wa, o lè comment, o lè inbox wa, àwọn èèyàn wa gbogbo wọn wà ń bẹ̀. Kọ sí mi kó jẹ́ kí n mọ̀ pé o jẹ́wọ́ Jésù Kristi ní Olúwa àti olùgbàlà rẹ, o sì gbàgbọ́ lọ́kàn rẹ pé lóòótọ́ bẹ́ẹ̀ lórí. Mo fẹ́ bá ẹ sọ àwọn ọ̀rọ̀ kan, mo fẹ́ fún ẹ lẹ́bùn kan, mo sì fẹ́ gbàdúrà fún ẹ. Mo fẹ́ tọ́ ọ sọ́nà, mo fẹ́ jẹ́ kó mọ̀ wípé ìjọba Ọlọ́run dùn. Ìgbàgbọ́ dùn o, àwọn tí ò fi iye wọn sínú ìgbàgbọ́ ló ń jìyà. Àwọn tó fi iye wọn sínú ìgbàgbọ́, tí ọkàn wọn tọ́ pẹ̀lú Ọlọ́run, tí wọ́n máa ṣe bàìbàì bí àtúpà àwọn àgbàlagbà tó máa ń ṣe bàìbàì ní abúlé níbi tí ò sí electricity, tí wọ́n máa ṣe bàìbàì, àwọn ló ń gbádùn Jésù. Ọlọ́run dá sáwọn èèyàn tirẹ̀ o. Ọlọ́run dá sáwọn èèyàn tirẹ̀. Mo fẹ́ bá ọ sọ̀rọ̀ ìjìnlẹ̀, mo fẹ́ gbàdúrà fún ọ, mo sì fẹ́ jẹ́ kí o mọ rírì ìjọba ọ̀run, ìjọba Ọlọ́run tí o ti bọ́ sínú rẹ̀. O ti ré kọjá kúrò nínú ikú sínú ìyè, o ti ré kọjá kúrò nínú òkùnkùn sínú ìmọ́lẹ̀. Mo fẹ́ kó mọ rírì ẹ̀. Jọ kọ sí mi, jọ má pa mọ́ra, wọn ń pa mọ́ra o, ó ti di ẹ̀dá titun. Èmi máa sọ pé bí ẹnikẹ́ni bá ń bẹ nínú Kristi, ó di ẹ̀dá titun. Kíyèsí, ohun àtijọ́ ṣe kí ni? Ó ti kọjá. Ohun àtijọ́ ti kọjá lọ báyìí o. Ìwọ àti àwọn tí ẹjọ́ ń mú gbó, tẹjọ́ ń pé pàrìpà, ó ti dohun ò gbàgbé, ó ti dòpin. Jẹ́ kí wọ́n mọ̀ wípé ó ti di ẹ̀dá titun, ó ti yàtọ̀. Aṣọ rẹ ti di mímọ́ báyìí láti inú rẹ dé ta. O ò lè bá wọn máa purọ́ mọ́, o ò lè bá wọn máa jalè mọ́, o ò lè bá wọn máa ṣe oríṣiríṣi nǹkan tí ò bá ọ̀rọ̀ Ọlọ́run mu mọ́. Ó ti di ẹ̀dá titun. Kọ sí mi. Ẹ jẹ́ á lọ sínú ìwé orin Dáfídì. Jọ kí n tiẹ̀ tó gbàdúrà, àwa tá a wà nínú ìjọsìn tá a fẹ́ fi fún Olúwa, ààyè yọ fún wa láti fi fún Olúwa. Ohunkóhun tó bá ní láti fi fún Olúwa, tẹ̀síwájú. Kò bá jẹ́ wípé òun tẹ̀ sórí fóònù ẹ, àbí torí pé àríra wa lójú kojú orí ẹ̀rọ amóhùnmáwòrán láti ríra wa báyìí, o fẹ́ tẹ̀ sórí fóònù, ó máa tẹ̀ sórí fóònù. Torí tó bá fẹ́ fún wa lójú kojú báyìí, wá rìnrìn àjò, wá náwó epo. Ṣùgbọ́n o lè tẹ̀ sórí fóònù, tó bá fi sórí pẹpẹ, o lè tẹ̀ sórí fóònù, wọ́n á fi account number yẹn síbẹ̀. Kò sí owó tó o lè filẹ̀ fọ́lọ́run. Ọlọ́run ń kọ owó. Èèyàn lè kọ́wọ́, Ọlọ́run ń kọ owó. Torí Ọlọ́run ló ní gbogbo ẹ̀. Mo ti fi yí ẹnu ọ̀rọ̀ Ọlọ́run. Mo fẹ́ gbàdúrà fún ẹ. Ọrẹ tó wà lọ́wọ́ ẹ, kó bá jẹ́ ọrẹ àbí ìdámẹ́wàá, àbí èso, àbọ̀rẹ̀ wòlíì, ohunkóhun tó bá fẹ́ fọ́lọ́run, mo gbàdúrà fún ẹ. Láti òní lọ, ó di májẹ̀mú mọ́ ọ lọ́wọ́. Gbogbo tó múlẹ̀ lórí pẹpẹ yìí lórúkọ Jésù kó fọ̀hùn fún ọ, kó fọ̀hùn fún àwọn ọmọ ẹ, kó fọ̀hùn fún ọkọ, kó fọ̀hùn fún aya. Mo ní kó lọ sínú ọjọ́ iwájú rẹ, kó sọ ibi wíwọ nìdí títọ́. Mo gbọ́ létí mi ni o. Àwọn tó mú nǹkan lẹ̀ lónìí, gbogbo ibi tó wọ́ ayé wọn ó di títọ́. Gbogbo àwọn tó fi ọrẹ láti bu ọlá fún Ọlọ́run, láti fi fọ̀wọ̀ fún Ọlọ́run lónìí lábẹ́ ìjọsìn yìí lórúkọ Jésù, gbogbo ibi tó wọ́ ayé wọn níbikíbi, nínú ìgbéyàwó, lórí ọmọ, lórí iṣẹ́, lórí òkòwò, ó di títọ́. Bẹ́ẹ̀ ni yóò sì kó yí padà. Mo bù sí fún ọ, mo sì súre fún ọ. O ò ní ṣaláìní, ebi ò ní pa ọ́, o ò ní ṣagbe, ọmọ rẹ ò ní ṣagbe, ẹnikẹ́ni nínú ayé àti àwọn ọmọ rẹ ò ní ṣagbe. Bẹ́ẹ̀ ni yóò sì kó yí padà. Jésù Olúwa wa. Jẹ́ ká sáré gbàdúrà tó kẹ́yìn. Psalm 102 verse 13. Sáré gbọ́ ohun tí Bíbélì sọ nípa ìgbà àti àkókò rẹ, èyí tó ní ṣe pẹ̀lú ìbéèrè àti àdúrà rẹ. Ó sọ wípé ìwọ ó dìde, ìwọ ó ṣàánú fún Síónì, Olúwa yóò ṣàánú fún ọ. Nítorí ìgbà àti ṣe ojú rere sí i, nítòótọ́ àkókò náà dé. Ó túmọ̀ sí pé ojú rere ní àkókò, àánú ní àkókò, àlùyọ ní àkókò, ọ̀rọ̀ ọlà ó ní àkókò. Ò ní tà sí ìgbà rẹ̀, ò ní tà sí àkókò rẹ̀. Ò rá mi ẹ ṣe sà. Ò ní tà sí ìgbà rẹ̀, ò ní tà sí àkókò rẹ̀. Bá mi sàmú gbàdúrà fún ẹ láyé lábẹ́ bó ti kórí. Àǹfààní táwọn áńgẹ́lì ti pèsè tó ti parí lórí rẹ̀, ò ní tà sí rẹ̀, ò ní tà sí rẹ̀. Mo fẹ́ kó gbàdúrà méjì, gbólóhùn méjì kí tó gbàdúrà fún ẹ ká tó ṣe oore ọ̀fẹ́. Mo fẹ́ kó gbàdúrà yìí wípé Ọlọ́run bàbá mi o, ní orúkọ Jésù Kristi, fi ojú rere àti àánú ra ìgbà mi padà. Fi ojú rere àti àánú ra ìgbà mi padà. Ọlọ́run bàbá mi o, lórúkọ Jésù Kristi, fi ojú rere àti àánú ra ìgbà mi padà. Lábẹ́ bó ti wù kórí, ó yá gbà á ládùúrà sí Ọlọ́run.
La udibe kwakatu biliani molokolia. Fi ojú rere àti àánú rẹ ra ìgbà mi padà. Lábẹ́ bó ti wù kó rí, lábẹ́ bó ti wù kó rí láyé, lábẹ́ bó ti wù kó rí láfíríkà, lábẹ́ bó ti wù kó rí lórílẹ̀-èdè Nàìjíríà, lábẹ́ bó ti wù kó rí lórílẹ̀-èdè gbogbo tí mo wà tí mo tẹ̀dó sí lórílẹ̀-èdè gbogbo àgbáyé. Fi ojú rere rẹ àti àánú rẹ ra ìgbà mi padà. Fi ojú rere rẹ àti àánú rẹ ra àkókò mi padà. Azivridi be lokovilia kato. Igubilia kabal. Jésù Olúwa wa. We must sọ pé a gbọ́dọ̀ máa ra ìgbà padà torí pé ibi ni gbogbo ọjọ́. Ó wà níwèé Jóòbù, ó wà níwèé Éfésù. Ìgbà tó bá rà padà ló máa sọrí fún ẹ. Mo pa láṣẹ, mo fi ibi bú nínú gbogbo ọjọ́ ayé rẹ. Gbogbo àwọn ibi tó máa ń wà létòlétò tí ọ̀tá máa ń ṣe ní ẹbí ní ìlànà àyànmọ́. Mo pa láṣẹ lórí ìwọ tó ń gbọ́ mi tí ìgbàgbọ́ rẹ rọ̀ mọ́ ohun tí mò ń wí lóòrọ̀ yìí. Mo pa láṣẹ ibi parẹ́ níwájú rẹ. Ètò ọ̀tá parẹ́ níwájú rẹ. Mo pa láṣẹ gbogbo ọjọ́ tó kù fún ọ láyé, gbogbo ọdún tó kù fún ọ láyé, mo pa láṣẹ kó fọre fún ọ. Mo ní kó fọ ìyanu fún ọ. Mo ní kó fọre fún ọ. Kó fọ ìyanu fún ọ. Ẹ ká gbàdúrà ẹ̀kọ́ tó gbẹ̀yìn. Sọ pé Ọlọ́run bàbá mi o. Sọ pé Ọlọ́run ẹlẹ́dàá mi o. Sọ pé Ọlọ́run olùrànlọ́wọ́ mi o. Ní orúkọ Jésù. Jẹ́ kí ìgbà mi àti ojú rere mi láyé jẹ́ kí ó sáré farahàn. Jẹ́ kí ó sáré farahàn. Jẹ́ kí ìgbà àti àkókò ojú rere mi láyé sáré farahàn. Ọlọ́run ní ìṣàkóso ìgbà àti àkókò. Sọ fún wípé o ti tójú bọ́. Sọ fún wípé o lè gbà ọ́ gbọ́ lórí lílo ojú rere àti àánú rẹ̀ láyé. Jẹ́ kí ìgbà rẹ àti àkókò rẹ kó sáré farahàn. Jẹ́ kó sáré farahàn. Ìgbà rẹ náà lògo rẹ máa yọ. Ìgbà oòrùn lòrùn ń yọ. Ìgbà òṣùpá lòṣùpá ń yọ. Ìgbà oòrùn lòrùn ń yọ. Ìgbà òṣùpá lòṣùpá ń yọ. Jẹ́ kí ìgbà ògo rẹ ó dé. Jẹ́ kí ìgbà ojú rere ó dé. Jẹ́ kí ìgbà àánú rẹ ó dé. Jẹ́ kí ìgbà ìrànlọ́wọ́ rẹ láti ọ̀nà jíjìn dé ìtòsí. Jẹ́ kí ó fọhùn. Jẹ́ kí ó farahàn. Jẹ́ kí ó sáré kánkán. Ìwé mọ́ sọ nínú ìwé orin Dáfídì yẹn ó sọ fún wa. Ó ní wípé ìwọ ó dìde, ìwọ ó sì ṣàánú fún Síónì. Nítorí ìgbà tí ṣe ojú rere sí i, nítòótọ́ àkókò náà dé. Jẹ́ kí àkókò mi ó dé kánkán. Jẹ́ kí ìgbà mi ó dé kánkán. Jẹ́ kí ìgbà ojú rere mi ó dé kánkán. Jẹ́ kí àkókò ojú rere mi ó dé kánkán. Ó yá bọ́ Ọlọ́run rẹ sọ̀rọ̀, Ọlọ́run rẹ ní bá sọ̀rọ̀, bàbá rẹ ní bá sọ̀rọ̀. Ègìdíángádùgùdù wàgàdà. Bákwàkátí mélòkò páàlì àkàpà. Jésù Kristi Olúwa wa. Gbólóhùn àṣẹ mẹ́ta máa pa fún ọ. Tí ọkàn rẹ bá wà ní ìtẹríba, tẹ́wọ́ rẹ síwájú. Ìbárí àkàpà nípa àṣẹ ìpè, mo gbàdúrà fún ọ. Ọlọ́run ò pè gbogbo ènìyàn, àwọn kọ̀ọ̀kan ló pè. Nínú àwọn tó pè ó sì yan àwọn kan. Mo wà nínú àwọn tó Ọlọ́run pè tó sì yan. Kàbílíà kàtà nípa òróró, mo gbàdúrà fún ẹ. Jevrakapa gbogbo àwọn ìgbà ibi tó ti rí láyé, mo san padà fún ọ ní ìgbà ire. Ká ṣì ní mélòó kò ṣòbọ̀. Ìwọ tí a ti bà nínú jẹ́ rí, ìwọ tí a ti jákulẹ̀ rí, ìwọ tí ọ̀tá ti ṣe ní ìjàmbá rí, kàbílíà kàtà, ìwọ tí a ti ṣe níbi rí, gbogbo ohun ìríjú, ohun ìkánjú tó ti rí sẹ́yìn. Báàlì àkàbùsì àtà, àwọn ìyà tó ti jẹ sẹ́yìn, mo pa wọ́n dà, mo sọ́dògo. Mo ní àwọn ọjọ́ tó kù, àwọn ọdún tó kù, wọ́n jẹ́ ọdún ògo fún ọ. Wọ́n jẹ́ ọdún ìṣerere fún ọ. Mo ra àkókò rẹ padà. Mo ra ìgbà rẹ padà. Mo pa á láṣẹ fún ọ. Lábẹ́ bó ti kò rí gbóhùn yìí, ṣìbílúwà kàtà bàkálíà kàpà. Àkókò ojú rere ó dé kankan. Ìgbà ojú rere ó dé kankan. Lábẹ́ bó ti wù kó rí, ìwọ gẹ́gẹ́ bí Síónì gbóhùn Olúwa lẹ́nu mi, ó yá dìde tọ̀ ìmọ́lẹ̀. Dìde tọ̀ ìmọ́lẹ̀. Torí ìmọ́lẹ̀ rẹ dé. Ògo Olúwa lára rẹ yọ. Ògo Olúwa lára rẹ yọ. Ògo Olúwa lára rẹ yọ. Mo gbọ́ lóhùn mi pé kó gba ẹ̀bùn rere. Ìwọ ta ni ẹni tí mò ń bá sọ̀rọ̀ lónìí? Gba ẹ̀bùn rere. Akíbi ìlú àkàtàbà. Ìtùnú Ọlọ́run fẹ́ tù ọ nínú ni. Ó ní sọ fún ọ náà ni. Tí ìgbàgbọ́ rẹ bá rọ̀ mọ́, gba ẹ̀bùn rere. Gba ẹ̀bùn pípé. Gba ẹ̀bùn rere. Gba ẹ̀bùn pípé. Gbogbo tó sopọ̀ mọ́ omijé fò lọ. Gbogbo tó sopọ̀ mọ́ ìkáàánú àti ìmíẹ̀dù ó fò lọ. Láti òní lọ, ò ní rí ibi mọ́.
ò ní rí ìjàmbá, ò ní rí ìbànújẹ́. Ọlọ́run bàbá gbogbo ènìyàn yóò dùn ẹ́ nínú. Ọlọ́run abiyamọ tòótọ́ yóò dùn ẹ́ nínú. Gbogbo àwọn tó jẹ́ èròǹgbà ọkàn rẹ tó jẹ́ gẹ́gẹ́ bí àníyàn fún ọ, mo pa á láṣẹ, ẹ̀rí ibẹ̀ jáde, èsì àdúrà rẹ yọ jáde, ìdáhùn àdúrà rẹ yọ jáde. Mo pa á láṣẹ wípé lónìí gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run alààyè, àkókò yìí ni àkókò tìrẹ, ìgbà yìí ni àkókò tìrẹ. Gbogbo ohun tó ń gbọ́ ló ń gbọ́ fún láti ọdún tó ti pẹ́, láti ìgbà pípẹ́, lórúkọ Jésù ní àkókò yìí, ní ọdún yìí, ní sáà yìí, ó farahàn. Ó farahàn. Ọ̀tá ò ní di ọ lọ́wọ́ ògo, ọ̀tá ò ní di ọ lọ́wọ́ ìṣerere mọ́. Mo ní ọ̀tá ò ní di ọ lọ́wọ́ ògo mọ́, ọ̀tá ò ní di ọ lọ́wọ́ ìṣerere mọ́. Bẹ́ẹ̀ ni yóò sì rí, kò yí padà. Bẹ́ẹ̀ ni yóò sì rí, kò yí padà. Jésù Kristi Olúwa wa. Àmín, àmín lórúkọ Jésù. Kí a tó ṣe orí ọ̀fẹ́, ẹ̀yin tẹ́ bá fẹ́ darapọ̀ mọ́ wa, tẹ́ ń gbọ́ wa, ẹ kọ sínú comment section, ẹ comment ẹ, ẹ kàn fún wa ní èsì nínú ibi tẹ́ ti ń gbọ́, bóyá Facebook ní àbí YouTube. Ẹ fún wa ní èsì wípé member amọ̀pẹ́ fẹ́ darapọ̀ mọ́ wa nìyẹn. Ẹ̀yin tẹ́ bá fẹ́ fi ohun ìní bu ọlá fún Ọlọ́run, ẹ fẹ́ fi mú kí ìrere nípasẹ̀ iṣẹ́ ìránṣẹ́ kó máa tẹ̀síwájú, ẹ kọ síbẹ̀ pé partner, ẹ fẹ́ máa partner, fẹ́ máa fún iṣẹ́ Olúwa ní ohun kan tàbí òmíràn lóṣooṣù, lọ́sọ̀ọ̀sẹ̀, ọdọọdún, pé ẹ kàn fẹ́ràn iṣẹ́ Olúwa èyí tó wà lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ yìí, tó wà lábẹ́ ìpè yìí, ẹ kọ síbẹ̀ pé partner. Lára àwọn èèyàn wa tìfẹ́tìfẹ́ tọ̀yàtọ̀yàyà, wọ́n á sọ fún yín bí a ó ṣe tẹ́wọ́ gbà yín, bí ó ṣe lè ṣe gbogbo ohun tí Ọlọ́run mí sí láti ṣe fún wa. Mo gbà á ládùúà wípé àní ṣe àṣedànù. Mo gbà á ládùúà pé ọ̀tá ò ní fàkókò wa ṣòfò. Mo gbà á ládùúà pé ọ̀tá ò ní fi ìgbà wa ṣòfò. Lábẹ́ bó ti wù kó rí, ìgbà wa ó máa san wá sí rere o. Àkókò wa san wá sí rere. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ènìyàn tí ẹ gbọ́ mi, àti ẹ̀yin tí ẹ ń gbọ́ mi báyìí, àti ẹ̀yin tí ẹ máa gbọ́ mi nígbà tí ẹ bá ń wo orí fóònù yín, orí ẹ̀rọ yín later ní lẹ́yìn ìgbà tá a wà yìí. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ jọ̀ọ́, ẹ bá mi kéde fún gbogbo ènìyàn lágbàáyé, gbogbo ẹni tó bá jẹ́ ènìyàn, wípé ìsìn èdè Yorùbá wà o, fún gbogbo àwọn ènìyàn tá a bá jẹ́ onígbàgbọ́ tàbí àwa tá a bá nífẹ̀ẹ́ sí ìgbàgbọ́ ọ̀rọ̀ Kristi. Ìsìn èdè Yorùbá wà. Tá a bá ti wà on, tá a bá ti come live, ẹ jọ̀ọ́ kí ẹ bá mi kéde sí wọn pé kí wọ́n darapọ̀ mọ́ wa, kájọ jọ́sìn sí Ọlọ́run, kájọ mọ rírì ẹ̀, kájọ dàgbà nínú ẹ̀mí, ká sì jọ rí ìgbà. Mo pa á láṣẹ, kò ní bọ́mọ ẹ lọ́wọ́ mọ́. Ó máa rí ìgbà títí ayé. Bẹ́ẹ̀ ni yóò sì rí. Orí ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa, fẹ́ mọ ti Bàbá àti ìdàpọ̀ ti Ẹ̀mí Mímọ́ kí ó sọ̀kalẹ̀, kí ó máa bá wa gbé láti ìsinyìí lọ àti títí láéláé, títí a fi pàdé ní ọjọ́ mẹ́jọ. Ire o.